Ti ń bá yín níbikíbi tẹ́ ẹ bá wà mo kí yín lọ́gùn tẹ̀lẹ́ṣẹ̀tẹ̀ṣọ̀ mo kí yín tológun mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ tàkúrẹ́ tòǹdó mo kí yín tẹ̀ṣọ́ níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi mo kí yín tàpọ́nlé níbikíbi tẹ́ ẹ ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́dẹ̀dẹ̀ yìí. Obìnrin kí sí ajípọjọ́ ọkúdà ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́run àánú ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù paríparí ọlá paríparí ògo òkìkí ńlá ọba mi tí ń jẹ́ ọ̀rọ̀ awùwọ̀ mọ́ ṣe é gbé ọba tí ń gbé nípẹ̀kun ọ̀run gbẹngbẹlẹ́gún dábí ó gbèwú ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn sọ wòmùwòmù arúgbó orí ìtẹ́ ọba mi àdẹ̀gbà mẹ́tẹ̀pá paríparí ọlá ọba tí ń gbé nípẹ̀kun ọ̀run akọ́ni má máa mú gègé
oníkálàmù ńlá ti kọmọ lálẹ́dí ọ̀run ọba mi tó tẹ́wọ́ lágbẹ̀ndẹ́kẹ́ ìwọ ni lánàá ọlọ́run ọba mi lónìí ọlọ́run ọba mi náà ní lọ́jọ́ gbogbo kìnìún ẹ̀yà Júdà ọba mi aṣèyóògùn alágbádá iná alágbádá sáásí ọlọ́run ọba mi náà ní jẹ́bẹ̀ kìnìún ẹ̀yà Júdà àkọ́bí nínú àwọn òkú ìràwọ̀ òwúrọ̀ ọmọ mèrí adúpẹ́ lónìí ọlọ́run ọba mi àṣẹ ọlọ́ba agbága àfihàn ogun àtọ́lá fún orúkọ yín sórí pé gbogbo agbára láyé àti lọ́run ìkàwọ́ yín náà níbẹ̀ ọba mi akọni mọ́mọ́ mú gègé ọba lànà ọba lónìí ọba tó lọ́jọ́ gbogbo aláàánú àná ọlọ́la ọ̀la oníjẹta ìjẹta ọba mi tó ní gbogbo ìgbà ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù pátápátá aláàbá tí ń jẹ́ gbòrògbòdò ògo àtòrí ẹni tí ò sùn ọ̀ṣẹ́ ọba tí wèrè ọmọ dáfedáfe ìwọ náà ní ọlọ́run ọba mi gbogbo yìí gbogbo ògo gbogbo ọlá gbogbo ẹpá àti agbára ìkáwọ́ rẹ náà ló wà ọba tó ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí èèyàn lọ́wọ́ àjúbà rẹ lónìí mo tún fi ìyògo fọkọ rẹ lónìí o kábíyèsí ọba mi ti tẹ́wọ́ lágbẹ̀ndẹ́kẹ́. gbogbo ẹ ìbáwí lọ́jọ́ lọ́jọ́ yẹn. Gbogbo ìbáwí lọ́jọ́ lọ́jọ́ yẹn. Àwọn ọ̀rọ̀ fọ́yọ̀ bí ò ṣe pẹ́ ọpẹ́ náà lámọ́dún lọ́wọ́ ọlọ́run ọba mi ọba tó pa wá mọ́ tó dá wa sí ọba tó kẹ́ wa tó gẹ̀ wá ọba tó fi kẹ́ rẹ̀ tó fi kẹ́ wa ọba tó fàánú rẹ̀ tó rọgbà yí wa ká ọba tó gbé wa gẹ̀gẹ̀ tó pọ́n wa lé tó ṣe wá lógo ọba tí ò pè wá lòkú tí ò jẹ́ kí wọ́n fẹ́ lòmí ìṣá tí ò jẹ́ wọ́n fẹ́ lòmí ìṣe wá kò jáde ní àwátì kò jáde ní àgbégbì àdẹni àkọlẹ̀bọ̀ ọpẹ́ náà ní fẹ́lẹ́dùmarè ọba tó fàánú rẹ̀ tó fi yí wa ká àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ wọ́n torí wa rajà lọ́wọ́ bàbá onípòsí orí wa kò jẹ́ ó gbàgbọ́dé òjò wọn ṣì wá mú àkóbá àdábá ẹ̀jẹ̀ lọ́jọ́ ọlọ́run ọba mi kò jẹ́ ó yálé wa àdúpẹ́ àtọ́pẹ́dá lọ́wọ́ ọlọ́run ọba wa àwọn ọmọ wa wọ́n ń lọ láyọ̀ wọ́n ń bọ̀ láyọ̀ lẹ́nu ẹ̀kọ́ wọn àwọn àyà bàbá àwa náà ń lọ bí iṣẹ́ wa láyọ̀ àtàláfíà àmọ̀rí dààmú ààrẹ ogun ẹkún lórí ẹnikẹ́ni láti January títí tó fi di December yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn tá a jọ ṣàmọ́dún lẹ́sìn àwọn dà ọ̀pọ̀lọpọ̀ ló ti filẹ̀ bóra ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹni àná ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní gbàgà gbogbo ọ̀rọ̀ tí ò mọ́wọ́ mẹsẹ̀ ìlúgbẹ́lòmí ìdọ́gba ẹ̀wọ̀n ọlọ́run ọba tí ò jẹ́ kí tèmi àti yín orí bẹ́ẹ̀ ọba òun náà là ń fọpẹ́ fún láṣẹ alihamudulilayi fún wípé ṣeun tàànù ẹ̀dúró láéláé èmi dúpẹ́ tèmi o ẹ̀yin náà dúpẹ́ tiyín torí ẹni tá a bá ṣe lóore tí ó bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni mélòó láǹkà má lè mélòó lásọ nínú oore ọlọ́run ọba mi àkàkàtọ́ lórí rẹ̀ lórí ayé wa adúpẹ́ lónìí ọlọ́run ọba mi pàápàá lórí gbogbo àwọn òṣìṣẹ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń fìfẹ́ tẹ́bí ń darapọ̀ mọ́ wa gbogbo yín pátá náà la dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò rẹ̀ lórí yín ọpẹ́ náà la máa dá lọ́wọ́ elédùà ẹ̀lẹ́ nínú ilé yìí ò ṣe dáadáa ni mo bá yín ẹkú lé nínú ilé ń bẹ̀ wọn níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ọ̀dẹ̀dẹ̀ tẹ̀ sí wò mí wọ́n kí wípé káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ̀ ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín rẹ̀ wọ́n náà lórí pírẹsẹ̀ntà yín rẹ̀ á sọ̀rọ̀ tẹfẹ́ tí mo ràn ìyájú ọmọ yín rẹ̀ ti pàṣíwájú ń bàbá ajímọ̀tọ́rọ̀ ẹ̀jẹ̀ wà gbogbo UK àjọkẹ́ àdé èlé mi jẹ́ èmi lọ́mọ àgọ́ bèlè ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gún létí eyín ọ̀bọ kàrẹ́ ìyá fúnfọ́ kábàárà mi nìjọ jèmi lọ́mọ sápà lé ìpètò ọmọ ẹranko yáyò ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo ara ti gbogbo lókè Ìbàdàn lé Olúyọ̀lé ẹ̀mí lọ́mọ àjòrò ọmọ àjẹgbẹ́jẹ̀kọ́ máa fi kàrà ń fọ́rí mu ìlú àìná ìlú òjò ìlú àjàyí olódògbò kẹríkẹrí lójú ogun lábẹ́ ọba wa kábíyèsí Adétúnjí Àkànmú àjẹ ògúngúrú sọ wà kádé ọpẹ́ lórí kìbàtà ọpẹ́ lẹ́sẹ̀ wọ́n kí gbogbo wa pátápátá sí bẹnu lé sí bẹ lọ́dẹ̀ yìí pé ẹ káàbọ̀ ẹ tún kó àmójúbà mi lórí ètò fún tòní ẹ ṣe dáadáa làbá yín ilé ńkọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí ò ẹ̀ lẹ́yìn tèmi ń bẹ̀ òkì yín. báwo rẹ ní bẹ́ẹ̀ yóò wá tẹ́ra mọ́ṣẹ́ ẹni. ẹni bá àtìrẹ́ ní fẹ̀yìntì ọlọ́run ọba mi ká tètè yá akọjú sọ́lọ́run ká tètè pamọ́ṣẹ́ wa wọ́n kí gbogbo ẹ̀yin bàbá
gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ń bẹ lórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ilé, mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ìyá mi abiyamọ gbọ̀já gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń pọ̀n mi sẹ̀jẹ̀ ń jábọ́, mo kí gbogbo yín o níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí, mo kí gbogbo yín lágbára Ọlọ́run ìṣù ọmọ yóò jìnnà jẹ fún gbogbo wa lágbára ṣé Èdùmàrè, mo kí gbogbo ẹ̀yin bàbá wa náà rèé, gbogbo ẹ̀yin bàbá tó ṣọlọ́kà wá wáyé, gbogbo wa pátá náà ni mo kí lágbára Ọlọ́run, gbogbo apáta náà láà jẹun ọmọ, àní kánjú kú o, àárẹ̀ ò ní ṣe wá, ìtọ́kù tọ́dún yóò fi parí, àní lò nínú sàárè, àní lò lórí àkéte àìsàn, lágbára Ọlọ́run wọn wá níbi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn ní dè wá lọ́wọ́ dè wá lẹ́sẹ̀ lágbára ṣé Èdùmàrè, mo kí gbogbo yín, gbogbo ọmọdé ilé àgbà alẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù, gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ pátápátá náà ni mo kí o, mo wá kí gbogbo ẹ̀yin lọ́ba pátápátá, gbogbo ẹ̀yin àrí, gbogbo ẹ̀yin orí adé, gbogbo ẹ̀yin ọrùn èjìgbàrà lẹ̀kẹ̀ pátápátá náà ni mo kí o, gbogbo ládéládé mo kí gbogbo yín, pẹ̀kadé ọpẹ́ lórí kábíyèsí mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ìjòyè náà pátá mo kí yín o, gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ọ̀tọ̀kùlùlù pátá náà ni mo kí, mo kí gbogbo ẹ̀yin àfáà ńláńlá, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin ìmáàmù, gbogbo ẹ̀yin prophet and prophetess pátá náà ni mo kí, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nílẹ̀ Yorùbá o ìṣẹ̀ṣe báyìí náà lápá, gbogbo apátá náà ni mo kí níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi, tẹ́ ẹ ti ń wò mí lórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà la wà yìí. Ètò tòní àrà ọ̀tọ̀ náà tún ni lónìí torí pé ọdún lóde tá à ń ṣe, kérésì ti wọlé dé, òní náà ni Christmas Eve, ọ̀la ọdún kérésì, àrà tòní yóò tún yàtọ̀ torí pé ọdún lóde báyìí tá à ń ṣe, àjọjọ́ àjọyọ̀ àjọ fìdùnnú wa àfihàn fọlọ́run ọba, àfọpẹ́ àfihàn fẹlẹ́dùà wípé ó ṣeun láti December tó kọjá títí di ọdún yìí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo kí gbogbo yín pátápátá níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi, gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà ẹ̀kú àtàárọ̀, ẹ̀kú ọrọ̀ ajé lónìí, ẹ̀kú iṣẹ́ ní gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ọmọléèwé mo kí yín pé ẹ̀kú ìsinmi lágbára Ọlọ́run, ẹ padà sẹ́nu ẹ̀kọ́ yín láyọ̀ àtàláfíà, mo kí gbogbo wa pátápátá níbikíbi tí a bá ti ń gbọ́, gbogbo ẹ̀yin silent listeners, silent watcher wa mo kí yín pé ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí wa nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV, Ọlọ́run ọba kò ní pa náà fẹ́ wa, pàápàá sẹ́mi ìyá àbàdàn ni ọmọ yín, kí ni mo mọ̀ kí n mọ dámọ̀ lẹ́yìn kí n yí tádíà kí n sì tún ṣe kí ni kí n tún fi ti bí ìṣe Ọlọ́run ṣàánú fún mi, náà ni mo mọ̀ wọn ọ̀dà kan mọ̀, abẹ́yìn ìyá mi bàbá mi, ẹ̀yin náà ni ẹ̀yin náà ni mò ń wò tí gbogbo ẹ̀ sì ń dùn tí ń júṣe, Ọlọ́run ọba mi yóò jọ dáa fún, yóò yẹ gbogbo wa kalẹ̀ o, kò ní yẹ ẹ́ lẹ̀lẹ̀ lágbára ṣé Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi lórí ètò, mo kí ìyá mi Annie Àdìsá, ìyá mi dáadáa mo kí yín káàbọ̀ sórí ètò, ọpẹ́ mi pọ̀ west ẹ ṣé, Adébáyọ̀ Kọ́lé Òṣòmórí yín o, Abímbọ́lá Sanni ẹ ṣeun, bàbá mi kábíyèsí ọba Saheed Ọlámilékan Ibrahim, ó tó jọ́ méjì mẹ́ta bàbá mi o, ara ò lè bí o, ẹ̀kú ọdún ẹ̀kú òyèdún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀, ẹ pẹ́pẹ́pẹ́ ò bímọ ti pẹ́, ẹ ṣé mo dúpẹ́. Ìyá mi Annie Àdìsá ẹ ṣeun ìyá mi nínú Olúwa, ẹ pẹ́ fún mi mo mọ̀ rí yín bá, Evelyn Josiah ẹ ṣé o, Èké Òlérè Olúwaṣọlá ẹ ṣé, ẹ ṣé mo dúpẹ́. Ìyá mi Annie ó ní Merry Christmas o, èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọpẹ́ ní f'Olúwa. Tony Mercy ẹ ṣé, Prince Adéníran èyí ọmọ ẹ ṣé o, Àrẹ̀mọ Tèmítọ́pẹ́ Ashiru ẹ ṣé, Prince Kúnlé Ìṣọ̀lá, gbogbo yín pátápátá náà ni mo kí káàbọ̀ sórí ètò. Abímbọ́lá Sanni ẹ ṣé, mo rí yín ọmọ ní alihamudulilayi, ẹ̀rù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, àdúpẹ́ o. Wọ́n ní ìyá àbàdàn Merry Christmas in advance o, ẹ ṣé ìyá mi, ẹ̀mí wo ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dún láyé. Bàbá mi Fẹ́mi John, Prophet Fẹ́mi John, wọ́n ní Merry Christmas mà ẹ ṣé bàbá mi, Merry Christmas to you sir, á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Afọlábí Adébángbé, wọ́n ní yùngbàyùngbà ló ń dùn ó tó, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, yóò mọ dùn náà ni kò ní bàjẹ́, yóò mọ dùn ní o kò ní kan lágbára ṣé Èdùmàrè, lágbára Ọlọ́run, lágbára ṣé Èdùmàrè. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ o, Merry Christmas o, wọ́n ní àkú ọdún ìyá àbàdàn. Ìyá mi Abímbọ́lá JP, wọ́n ní ìyá àbàdàn àkú ìmúra ọdún o, á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé, àmín àmín àṣẹ Èdùmàrè. ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP ẹ ṣé mo dúpẹ́, gbogbo yín pátá náà ni mo kí, àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò wa pátápátá, gbogbo yín náà ni mo kí ibikíbi tẹ́ ẹ bá wà, tẹ́ ẹ ti ń gbọ́ wa, tẹ́ ẹ ti ń wò wá, àkú ọdún àkú ìyèdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀. ẹ já mọ bẹ́tò gbọ̀nà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ká mọ mú bọ̀, ká mọ ká gé pépèpé bí àwọ̀ bàbá ó ṣọ̀nà mọ́ ń bọ̀ náà.
kérésìmesì à ń perí rẹ̀ láti bí ijọ́ mélòó ọdún ọ̀hún náà ló ti wá wọlé wẹ́rẹ́ báyìí tó ti ń bá wa láyọ̀ ó ti bá wa lálàáfíà á ti fi dùnnú àtayọ̀ àti fi ṣe ọdún new year náà títí tó ń bọ̀ yìí nínú ọdún tuntun 2019 ayọ̀ àti àjíǹde ara báyìí náà láfi wọbẹ̀ lágbára ọlọ́run lágbára ṣe Èdùmàrè wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣewá o orí wa ò ní burú lágbára ṣe ọlọ́run ọdún 2019 ọdún rẹ̀ ọjọ́ ayọ̀ báyìí náà ni ó jẹ́ wọ́n kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin ọmọ oṣù December ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí yín lánàá àtẹ̀yin tẹ́ ṣe lẹ́ni àtẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn àkí gbogbo yín pátápátá tí oṣù yìí tí ó fi parí gbogbo ẹ̀yin ọmọ oṣù December akíyín o lágbára ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ẹ̀dẹ̀ra nínú ọlálà àti àlàáfíà àkí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tá a mọ̀ àtẹ̀yin tá a mọ̀ gbogbo yín pátá náà là ń kópọ̀ tá à ń kí gbogbo ẹ̀yin ọmọ lọ́jọ́ bí akíyín o gbogbo ẹ̀yin onígbéyàwó àkí gbogbo yín ẹ̀yin tẹ́ ṣèyàwó lópin ọ̀sẹ̀ tẹ́ simọ̀rẹ́lé ọkọ ẹ̀yin tẹ́ fẹ́yàwó fọ́mọ lágbára ọlọ́run èso ayọ̀ báyìí náà ni ó sọ níbẹ̀ àní kábàámọ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin oní graduation ni ẹ̀ ń ṣòkú àgbà ní àkí gbogbo yín gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló bẹ́ẹ̀ bá wà àsìkò tá a wà yìí ọlọ́run ọba mi ọkàn dá ọmọ ta ni ọmọ tuntun báyìí ọlọ́run ọba mi kàn fọ́n ta báyìí ní kálukú mọ́ etí ẹ̀ mú bá arúgbó gan bí ọba sọ́ra lásìkò tó wà yẹ kàn mọ́ ní táwọn arúgbó gan ọmọ bímọ lọ rẹ́rẹ́rẹ́ ni ẹ dákun gbogbo ẹ̀yin arúgbó tẹ̀ ń bẹ lórí ètò ẹ rọra yín o ẹ rọra ẹ sọ́ra o kérésì ìtọ́dún yìí ọmọ lọ́bàdé o ẹ rọra ẹ dákun o kọ́mọ́dé pọ́mọ́ ní abẹ́ ìwà wò ya 70 mọ̀ bímọ n ò sọ pé wọ́n fẹ́ bímọ abẹ́ rí nǹkan àtọ́rí àsìkò kérésì ọdún yìí ọmọ lọ́bàdé o àkí gbogbo èèyàn ọlọ́mọ tuntun jòjòló lágbára ọlọ́run gbogbo apáta náà là á jèrè ọmọ wa lágbára ṣe Èdùmàrè ẹ ṣe mo dúpẹ́ níbikíbi tẹ́ bá ti ń lọ mi tẹ́ ti ń wò mí lórí ètò tòní àkìrà wa fún ti ọdún àwa tá a bá fẹ́ kí àwọn èèyàn wa tá a fẹ́ kí ẹbí tá a fẹ́ kí ará wa a lè pè wọlé ká kí àwọn èèyàn wa fún tọdún torí pé bílẹ̀ ọba ti mọ́ báyìí wà láì àwọn inú kérésì nu Christmas special òun náà lélẹ́yìí a sì mú àwọn ètò náà a mú wá a ṣìra wa létí a fúnra wa ní àwọn ọ̀mọ̀ràn lóríṣiríṣi àmẹ́lẹ̀ special program ni a kí àwọn èèyàn wa a kí àwọn ẹbí ará ojúlùmọ̀ wa a fìfẹ́ hàn sí wọn a fi ìdùnnú wa a fi hàn sí ọlọ́run aláǹfààní láti pè wọlé láti kí ẹbí ará olólùfẹ́ wa lórí ètò yìí fún ti ọdún kérésì fún ọdún kérésì èyí tó wọlé wẹ́rẹ́ bá wa yìí lágbára ṣe Èdùmàrè a ṣe ojú òpó wálẹ̀ láìpẹ́ ẹ lè pè wọlé láti kí àwọn èèyàn bẹ́ẹ̀ náà sì ré a ti mọ mú ètò náà a ti mọ mú wọnú ẹ̀ náà lóní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹkún mọ̀pọ̀dún náà lóde tá à ń ṣe a sì gbọdọ̀ ṣe náà ni mò ń bọ̀ náà. Nínú ọdún tí mo láyé ti ká sí lọ́la kan, ó bá dùn aláàrin. ọdún alárinrin ọdún olówó ọdún ọlọ́mọ ọdún aláyọ̀ ọdún ìgbéga ọdún ìṣelégo ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ̀ṣẹ̀ mórí yín lórí ètò ẹ káàbọ̀ ẹ kú ìsinmi àná ọdún náà ní ọjọ́ Monday ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kejìlá ọdún 2018 ọjọ́ ajé náà rèé ọlọ́run ọba mi yóò jẹ́ kára jẹ jẹun ajé òwọlé wa yóò fi lé wa ṣe bùgbé. Kérésìmesì ọdún Kérésìmesì ọdún olówó ọdún ọlọ́mọ èdè pààrọ̀ kíkà ṣọ́gbàrà
ẹ ṣé mo dúpẹ́ ìyá mi same to you ma ẹ ṣeun gan ni mo dúpẹ́ lórí ètò wa lónìí mo sọ fún yín mo ní special program lélẹ́yìí a láǹfààní láti kí àwọn ẹbí wa fún tọdún kérésì a fẹ́ kí olólùfẹ́ wa ní a fẹ́ kí àwọn ọmọ wa ní a fẹ́ kí ẹbí wa ní ẹ lè pè wọlé náà láti kí àwọn èèyàn yín bẹ́ẹ̀ sì rẹ̀ àmọ̀ mú ètò náà àmọ̀ mú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Káyọ̀dé Abdul ẹ ṣé mo dúpẹ́ Fọláyan Olúfẹ́mi ẹ ṣé mo rí yín lórí ètò gbogbo yín pátápátá náà ni mò ń kí wípé ẹ̀ka àbọ̀ yá mi Bọ́lá ọmọdé ni ẹ ṣé mo rí ẹ̀yin náà lórí ètò fún tòní abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa Fọláyan Olúfẹ́mi ẹ ṣé Bọ́lá Ọláyẹmí ẹ ṣé mo rí yín olórí Africano ẹ ṣé mo rí yín lórí ètò Mary Fred Ọ̀sánwó ẹ ṣé gbogbo yín pátá náà ni mo rí bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ bá mi ṣíà fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ invite wọn náà sórí ètò pé káwọn náà rèé kàn jẹ gbádùn ètò tòní gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé láǹfààní ẹ lè kí àwọn èèyàn yín ní orí ètò torí pé special program náà lélẹ̀ fún ti ọdún kérésì ẹ lè pè wọlé láti kí ẹbí ará olólùfẹ́ yín àmọ́ bẹ́ẹ̀ náà sì rèé náà ni ètò náà ni ó tún mọ́ lọ gẹ́gẹ́ bí àtìwọ́n kọ̀wé ẹ̀ náà abala ọ̀rọ̀ ìṣítí wa lónìí fún ti ètò yìí òun náà ni mo pè ní àfarawé ẹ ṣeun ìyá mi mb bẹ́kíbẹ́kí ẹ ṣé mo rí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta o ẹ kú ọjọ́ gbọ́rọ̀ merry christmas àsìkò ìpalẹ̀mọ́ ọdún á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ́ òun náà ni mo pè ní àfarawé ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá adáríhun la mọ̀ ṣe àfarawé oríṣi ọ̀nà méjì ni àfarawé ló pín sí téèyàn bá ṣàfarawé nǹkan dáadáa pé lágbájá kàwé ó yanjú lágbájá kọ́ṣẹ́ ó yanjú èmi náà fẹ́ ṣe tèmi bẹ́ẹ̀ kémi náà yanjú ẹ̀ ara àwọn àfarawé téèyàn lè ṣe nu tó jẹ́ wípé ó máa ń mú oríire tàbí lọ síwájú tó máa ń mú báyìí àmọ́ ọ̀nà ìdàkejì tí àfarawé tún pín sí òun náà ni ọ̀nà ìdàkejì lẹ́yìn tó jẹ́ pé ó burú jáì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ni wọ́n máa ṣàfarawé àkàwé nǹkan tó jẹ́ wípé ọ̀nà wọn ò gbàbẹ̀ lọ àmọ́ torí pé àìnítẹ́lọ́rùn àti ojú kòkòrò àwọn náà wọ́n máa ṣàfarawé pé lágbájá ń gun mọ́tò lágbájá ń gbélé gidi lágbájá ra lé ǹjẹ́ wọ́n fúnra rẹ̀ ǹjẹ́ o tiẹ̀ ṣèwádìí ọ̀nà tí lágbájá ọ̀hún tó gbà ra lé ọ̀hún ibi tí lágbájá ọ̀hún tó ti rí owó tó fi ra lé àbí torí owó tó fi ra mọ́tò ǹjẹ́ wọ́n fúnra wa tiẹ̀ ṣèwádìí ká mọ̀nà tí onítọ̀hún gbà tó fi jẹ́ wípé ó ń kó gbogbo tó ń kó jọ ẹlòmíì ò ní mọ ìpìlẹ̀ ọlá ẹlòmíì yóò sì mọ ẹ̀ẹ́dì báyìí yóò bá kúnlẹ̀ ọlọ́run o jẹ́ ń dàbí lágbájá o bí oríkì àwọn ìjẹ̀bú wọ́n ní òòṣà jẹ́ ń dàbí onílé yìí kò jẹ́ àmọ́ ẹni tó jẹ́ wípé ó bá tọmọlàkejì jẹ́ ni kó tó débi tó dé kò jẹ́ àmọ́ ẹni tó jẹ́ wípé wọ́n ní ìyá alágbájá kódà ọlọ́run ọba kójó wọn ó dà bẹ́ẹ̀ rílé tó fà á lẹ̀ ẹni tó fà á lẹ̀ kalẹ̀ yìí ń dẹ́mọ̀ bóyá ó ṣe wèrè kú ni bóyá ó ṣe wèrè tó fi kú ni àmọ́ ṣùgbọ́n àwa ẹ̀dá bóyá àìní sùúrù ni o tàbí bóyá káwa fúnra wa gan fẹnu ara wa sọ fọ́lọ́run wípé èyí tó jẹ́ tèmi ọ̀nà tó jẹ́ tèmi o àbógo tó jẹ́ tèmi ọlọ́run ọba ṣe fún mi àwa tá a jẹ́ mùsùlùmí tàbí tá a jẹ́ kìrìsìtẹ́nì púpọ̀ wa la mọ́ ṣerú àwọn àṣìṣe báyìí èyí tó yẹ ká fi kọjú sọ́nà pé ọlọ́run ọba ohun tó yẹ mí ní ṣe kó o ṣe tèmi fún o ẹ̀ẹ́rẹ̀ lómi yóò dé ṣọ́ọ̀ṣì báyìí bí mọ́ṣáláṣí ọlọ́run ọba ò bó ṣe ṣe lágbájá ọlọ́run sòun náà bẹ́ẹ̀ bó ṣe ṣe lágbájá ọlọ́run sòun náà bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣàfarawé rẹ̀ yìí ìjọ ọmọnà tó gbàgbàgbà ìjọ ọmọyà tó jẹ́ tó fi débi tó dé ìjọ ọmọ àwọn nǹkan tó ti là kọjá kó tó débi tí wọ́n sọ wípé ó wà yìí ẹni tó ń fara rẹ̀ wé ẹni tó fẹ́ ṣàfarawé rẹ̀ yìí ó mọ̀ bóyá ọ̀tá rẹ̀ ti yá wèrè rí kó tó di pé bóyá ó débi tó dé àbó ti mọ̀ bóyá ọ̀tá rẹ̀ ti jìyà rí tó ti ṣàkólẹ̀ tó ti gbálẹ̀ ọjà tó ti ṣe gbá tó ti ṣe gbogbo ẹ̀ tójú rẹ̀ ti ráre kó tó débi tó dé àmọ́ torí pé ìta àti rí lára onítọ̀hún àwa náà fẹ́ ṣàwọ́rẹ́ káwa náà ó dà bẹ́ẹ̀ àmọ́ wá sọ bẹ́ẹ̀
olúwa ò tẹ́lómi ìbá ń gbàdúrà ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni ó máa pàtẹ́wọ́ pa olúwa ò bó o ṣe lágbájá ṣòun náà bẹ́ẹ̀ ìwọ tó o ṣe kinní kan fún lágbájá àwọn tó ń dárúkọ wọn yìí ǹjẹ́ o mọ tí wọ́n ti fojú là ǹjẹ́ o mọ ìyà tí wọ́n ti jẹ kí ló dé tí àwa fúnra wa ò lè mọ̀ ṣe ká mọ̀ sọ fún Ọlọ́run pé ìyẹn tó yẹ ìtawà gan fúnra wa tá a mú wáyé ọ̀nà táwa gan fúnra wa fẹ́ gbà kí ló dé tí àsọfọ́lọ́pọ̀ náà bẹ̀ ní kó gbẹ́ wa gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lóde òní tí wọ́n ṣe jàgídíjàgan káàkiri tẹ́ ẹ bá wọnú ilé tọ́mọ míì ti jáde ẹ rí wípé àwọn bàbá àtìyá tí wọ́n bí àwọn tí wọ́n mọ Ọlọ́run tó sì níwà ni àmọ́ ń pọ̀ ọmọ bá ti jáde tán ó ti gbé ìwà tiẹ̀ ó ti gbé lẹ́nu ilé níbo bá wá déta alọ̀gbéwà oníwàwọ̀ àwòkọ́ṣe ìwà tó ń rí níta táwọn ẹgbẹ́ rẹ̀ ń wù yóò wá gbé wọ̀ àwọn èèyàn máa sọ pé ọmọ Mr. alágbájá kọ́ ni ọmọ pásọ alágbájá kọ́ ni ọmọ ìmáàmù òkè lọ́hùn kọ́nu kálukú wà bẹ̀ sí ní sọ tiẹ̀ pé bóò lọmọ wọn ṣe wá dà báyìí àmọ́ nígbà tó bá délé ọ̀tọ̀ níwà tó ń wù lójú àwọn òbí àmọ́ bó bá ti bọ́ta ó ti gbé wọ̀ oníwà àfarawé tó ń ṣe ó ti gbé wọ̀ eléyìí ó ń fa àwọn àṣìṣe oríṣiríṣi tí ó jẹ́ kí àwa ẹ̀dá ká máa kùnà ká máa kúrò lójú ọ̀nà tó jẹ́ pé ó yẹ ká tọ̀ àìmọye ìyàwó ilé tó jẹ́ wípé àfarawé náà lẹ́lòmíì ṣe bí lágbájá ṣe ń wọṣọ èmi náà fẹ́ máa wọṣọ bẹ́ẹ̀ bó ṣe ń múra èmi náà fẹ́ máa múra bẹ́ẹ̀ bọ́kọ̀ rẹ ò bá tó bẹ́ẹ̀ ńkọ́ tọkọ rẹ tí ipa ọkọ rẹ ò bá ká gbogbo nǹkan tó ń wí típa rẹ ò bá ká ńkọ́ òun ò lè dúró ní sùúrù òun ò lè dúró sùúrù lérè mọ́ Ọlọ́run ṣògo lòún wà òun náà bá bẹ́ síta ṣebí ìyá alágbájá nìyẹn ọkọ rẹ̀ ó ra mọ́tò fún ọkọ rẹ̀ ó ṣe gbá kí ló dé táwa fúnra wa ò béèrè lọ́wọ́ orí wa kí ló dé táwa fúnra wa ò béèrè lọ́wọ́ àkúnlẹ̀ yan wa wípé bó o la ṣe yan tiwa ó lè jẹ́ pé bó ṣe kọ́kọ́ bọ́kọ rẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nù tọ́lọ́wọ́ wàá sọ pé nígbà tó bá wá yá ó wàá farabalẹ̀ kó gbogbo èrè yòókù lọ́lọ́wọ́ bá lóun dé sínú ayé ọkọ rẹ̀ àmọ́ nígbà tá a bá lè ní sùúrù tó jẹ́ wípé iṣẹ́ ẹsẹ̀ tó wá rí ayé tó tún tẹ̀ tí wá dayé social media báyìí tó jẹ́ pé lórí Facebook lásán bóyá bẹ́ẹ̀ ló ti rẹ́lòmíì tó múra tóun àtọkọ rẹ̀ ṣe gbẹ́mọ ní ẹbẹ́ nìkan nu ẹbẹ́ ọkọ rẹ̀ nu ẹ̀rí ó bá ti ṣe bẹ́ẹ̀dẹ̀ báyìí ó nìyẹn nígbà tó ṣe bẹ́ẹ̀dẹ̀ mọ́tò báyìí lọ́kọ ẹ̀ fi pìrìsẹ́ǹtì ẹ̀ mọ́tò lọ́kọ ẹ̀ pìrìsẹ́ǹtì ẹ̀ fún bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ ilé lọ́kọ rẹ̀ kọ́ fún ó lè mọ wọ ọkọ tiẹ̀ náà àmọ́ gbà tí ò bá ti ṣàgbára gbogbo ọkùnrin gbogbo obìnrin náà kọ́ ni ò mọ nǹkan tó dáa láti ṣe fún ìyàwó tàbí ṣe fọ́kọ wọn ṣùgbọ́n gbà tí ò bá ságbára ò bá tì í ká àwọn fúnra wọn náà ó sì mọ fà sẹ́yìn pé ìwọ Ọlọ́run bó bá dé mi náà lọ́lá irú nǹkan báyìí wọ́n mi náà kémi ṣe fún ìyàwó mi àwọn sọ́lọ́wọ́ bá tí ì dé sọ́dọ̀ rẹ̀ ńkọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe àmọ́ kàkà kí wọ ìyàwó kó o gbọ́ gbogbo orú nǹkan báyìí kó o wò ó di wàhálà nu ìjà lẹ́ni ìjà lọ́la adẹ́dọ̀ nígbà tí ẹ bá yóò bá kẹ́rù rẹ̀ òun ò fi ẹ̀ lè dúró jẹ́ ìyá mọ́ òun ò lè ṣe gbẹ́ mọ́ ibi tó ń lọ gan-an ìjòmọ̀ tó ń bẹ́ẹ̀ yàtọ̀ sí pé bóyá ká sọ pọ́kùnrin burú o pé bóyá ọkùnrin máa ń fìyà jẹ ìyàn o àìmọye ọkùnrin mi wọ́n tẹ́ pé lùlù ni wọ́n fi ń na tìyàwó wọn àmọ́ ẹni tí ìlú ó ti ṣe kankan tó wá pé níwọ̀nba nǹkan tó ní náà rèé ó sì tún fi ń kẹ́ ọ fi ń gé ọ ṣé ti wí pé kè ra mọ́tò fún ọ ṣé ti wí pé kè ṣe gbá kò sí ìgbé ọ lọ Dubai kò gbé ọ lọ Amẹ́ríkà kò tí ì gbé ọ lọ gbá nígbà tó lóun bá dé sọ́dọ̀ tiẹ̀ náà ó di dandan kóun náà ó ṣe é níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ọkọ tó mọ̀ kẹ́ tó mọ̀ gẹ́ ọkùnrin ìyàwó ni àmọ́ àìní sùúrù àwa ẹ̀dá àti àfarawé pé àwa náà fẹ́ ṣàfarawé ká bá ṣàti gbé fóònù ẹ̀lọ́ tàgbé ẹsẹ̀ mọ̀ pé gbogbo social media ní ìsìn gbogbo pátá ló ti ní fídíò kìíní láti fi báyìí hello my husband my akọmi ti ra kìíní kan fún mi ṣe é wo nǹkan tó kọ mí rà fún mi nǹkan tó ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ láyé ìsìn rèé àfarawé bí lágbájá ṣe ń ṣe èmi náà fẹ́ ṣe ó ti wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ká sọ ibùjókòó wa ká sọnù bó ṣe wà ní líkì náà níbẹ̀ ní gbàǹjà bó ṣe wà lọ́dọ̀ àwọn obìnrin náà ló wà lọ́dọ̀ àwọn ọkùnrin náà
ìyàwó lágbájá tó bá rí ó máa ń ké ọkọ ẹ̀ ló máa ń sọ̀pọ̀tì ọkọ ẹ̀ ni ìyàwó ẹ̀ náà lè ní lọ́kàn láti sọ̀pọ̀tì àmọ́ nígbà tí ò bá ti ìsagbára nígbà tí ò bá ti ìsagbára fóun náà ó lè mọ owó òun náà lọ́kàn pé ó lè wù mí kí n help ọkọ mi o àmọ́ bísínẹ́sì tí mo ń ṣe náà ò tí ì dàbí nǹkan gbogbo wórógbó tí mo ń ta yóò ṣe bó mo ṣe fẹ́ ràn lọ́wọ́ ìyàwó ẹ̀ náà lè máa rò lọ́kàn wípé ó wù ú lọ́kàn láti ran ọkọ òun lọ́wọ́ kó jẹ́ pé gbogbo nǹkan tóun náà ní òtí ìtó láti ràn ọ́ lọ́wọ́ àmọ́ síbẹ̀ ó sì jókòó ó sì ń wọ forí rọ àmọ́ torí pé àti ráwọn ọkùnrin ẹgbẹ́ wa ń ta ọmọ ibẹ̀ ni wọ́n jókòó sí tó bá rí àwọn máma wà ń ta ti jẹ́ pé ó nídìí láti ṣe anything àwọn náà máa bú ẹ wọ́n á raṣọ sí ẹ lọ́rùn wá ṣe gbogbo ẹ̀ sí ẹni wàá jẹ tàárọ̀ wàá jẹ tọ̀sán torípò náà fẹ́ live large yóò bá ká nǹkan òun náà lọ ṣàfarawé nǹkan tí ò rọ̀ mọ́ tí ò bẹ́lẹ́dá ẹ̀ mọ́ àbí tí ò bá rìn àjọ ayé ẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ló ti tirú nǹkan báyìí ni wọ́n ti ṣe sábà bí nǹkan tí ò dáa tá a bá fẹ́ ṣe àfarawé pa fẹ́ jowó èèyàn ẹ jẹ́ ká jowó èèyàn sí nǹkan tó dáa ẹ jẹ́ ká jowó síbi ọ̀nà tó dáa lágbájá ń ṣiṣẹ́ èmi náà ó yẹ kémi náà ó ṣiṣẹ́ lágbájá ń ṣe gbá jẹ́ kémi náà ó ṣe ẹni yìí báyìí ló ṣe bẹ̀rẹ̀ tiẹ̀ jẹ́ kémi náà ó bẹ̀rẹ̀ tèmi náà bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá àfarawé tá à ń ṣe ó ti pọ̀ ju nǹkan tó jẹ́ agbára wa lọ tá a bá ṣàfarawé nǹkan tó dáa ọ̀rẹ́ mi mo rí wípé kinní kan ọ̀nà mà ti kinní kan ti yàtọ̀ ẹjọ́ ọ̀ràn owó ló lè fi rìn mí náà lọ́wọ́ wọ́n ní wọ́n ń kàwé níbì kan wọ́n ń gbà yàn wọ́n náà lè wà tó bá kàwé báyìí táwọn tó bá máa fi ṣe tán wàá rí fi ríṣẹ́ irú gbogbo àwọn nǹkan báyìí a sì ń gbọ́ ó sì ń dáa àmọ́ tá a bá ti wá di pé àwọn aago aláago ṣiṣẹ́ àwọn aago aláago sáré nǹkan tó wọ́ wa ò tó àwa ń fi gọ̀gọ̀ fà á gbogbo orú àwọn nǹkan báyìí a máa jẹ́ kéèyàn ó ṣe kíni kó gúnlẹ̀ sébùté ibi tí ọ̀dà a lè ṣàfarawé nǹkan tó dáa lágbájá ń rọmọ ẹ̀ lọ iléèwé gbá bágbára bá wà tí ìwọ náà bá ní ìwọ náà ṣe mo fẹ́ kọ́mọ mi mo fẹ́ kó kúrò ní iléèwé báyìí mo fẹ́ kó bọ́ síbí yìí mo fẹ́ kọ́mọ mi náà kú òbí kó bọ́ síbí yìí àwọn nǹkan tá a lè àwọn nǹkan dáadáa ìyá alágbájá ń ṣe bísínẹ́sì ó ń ṣe gbá ẹjọ́ ẹ̀fọ́ náà èmi náà báwo lẹ ṣe ń ṣe bísínẹ́sì yìí ẹ jẹ́ kémi náà bẹ̀rẹ̀ láti fi kan àwọn nǹkan báyìí ni àmọ́ tá a bá ti wá ń wo ìgbésẹ̀ àwọn èèyàn lágbájá ṣe gbá dandan làwa náà fẹ́ ṣe àmọ̀nà tọ́nà òun tọ̀kù tó gbà tó fi débi tó dé àmọ́ torí pé àwa náà fẹ́ ká wà ńbẹ̀ ẹ rí pé àwọn àìmọye àwọn ladies láyè sìn àwọn náà bí èmi náà gbọ́dọ̀ wà ńbẹ̀ by fire by force ni wọ́n bá ní wo mrs lágbájá kan ó fẹ́ ṣe birthday ọmọ wo àwọn honourables àwọn gbá àwọn àwọn ni wọ́n bọ̀ tán ti ka gbogbo ẹ̀ lẹ̀ fún oríire ó ti tanná lẹ̀ bí aago ṣọ́ọ̀ṣì yóò máa wò bá ọlọ́pàá tí yẹn mo gbọ́dọ̀ wà ń bẹ̀ ni o oh my god bóòlù ń ṣe fẹ́ ṣe ìtọ́wọ́ rẹ̀ tó yóò fi gọ̀gọ̀ fà á torí pé ó fẹ́ ṣàfarawé yóò lọ gba bàtà yóò gba báàgì yóò gba aṣọ yóò gbàgbá èèyàn tí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí ń dá sàmó kíọ́kíọ́ yóò bá gbà á yóò gba gbogbo ẹ̀jọ́ ẹ̀dẹ́kùn ń gbọ́ gba gbogbo ẹ̀jọ́ ń gbà pàtí bá tán tó ní ìnáwó kó ìgbálẹ̀ tó lọ lé rẹ̀ òun tó wá tì torí wípé àwọn náà bí I must be there èmi náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí mi ó wà ń bẹ̀ ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ nígbà tó wà ń bẹ̀ bá wá tán níbo ló fẹ́ sá lọ ọ̀nà ibo ló fẹ́ gbégbà àwọn nǹkan oríṣiríṣi làwa èèyàn la fi ń para wa lára la fi ń ṣàkóbá fúnra wa níbi àfarawé èmi náà gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ rẹ́ mi náà ẹ wo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nísìnyí à ń pààyàn ni wọ́n ń wọ́ ọmọ ni kidnappings oríṣiríṣi gbogbo ẹ̀ ni ẹlòmíì níbi ojú kòkòrò wípé níbo ni bọ̀dà alágbẹ́já ti máa ń bọ̀dà alágbẹ́já ẹ̀rí wọn aṣọ tó bá wọlé nìkan ló máa wọ̀ lọ́la mọ́tò tó bá gbélé nìkan ló máa gbé lọ́la báwo ni bọ̀dà alágbẹ́já ṣe ń ṣe náà nígbà tó bá ganu tó ganu débẹ̀ nígbà tí wọ́n bá máa fọ̀nà hàn báyìí ó lè jẹ́ pé wọ́n ń jiyàn gbé ni ó lè jẹ́ pé wọ́n ń jiyàn gbé ni gbéyàn lórí gbéyàn lọ́rùn nígbò bá wá tara bọ̀ tán tó tojú bọ̀ tán ní òwò àwọ̀ báyìí pé orí ìwọ̀n o ibo ló wá fẹ́ ságbà mọ́ torí pé o bá ti tẹsẹ̀ bodò àti yọ ó dì nira
níbi ojú kòkòrò àìnítẹ́lọ́rùn àwọn nǹkan tá a ní tí ò tẹ́ wa lọ́rùn ká mọ wo aago aláago ṣiṣẹ́ ká mọ wo aago aláago sáré pé èmi náà gbọ́dọ̀ wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ mèmí náà láwùjọ èmi gan gbọ́dọ̀ gbọ́wọ́ wájú eléré èmi náà gbọ́dọ̀ gbọ́wọ́ wájú eléré o èmi kẹ̀ Wàsíù ní Pàsúmà ní Òṣùpá ní wọ́n gbọ́dọ̀ kí èmi náà sínú rẹ́kọ́ọ̀dù wọ́n gbọ́dọ̀ kí èmi náà sínú rẹ́kọ́ọ̀dù torí pé a fẹ́ ṣàfihàyé torí pé àwọn àkàn tí ò sọnù kiri tá a bá fẹ́ ṣàfarawé ẹjẹ́ á bú àfarawé tó dáa bá a bá fẹ́ jowó èèyàn ẹ jẹ́ ká ṣe síbi ọ̀nà tó dáa ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ táwọn èèyàn gidi ń gbé tó jẹ́ wípé béèyàn bá ń lọ láwùjọ wọ́n bá ń nàka síyàn gan èèyàn ò nídìí láti bojú wẹ̀yìn pé ẹjọ́ ta ló nàka sí mi torí pé a ti mọ̀ pé nǹkan tó dáa ni wọ́n sọ pa wa kì í ṣe pé kéèyàn wá máa rìn tìfúra kó máa rìn kó máa bojú wẹ̀yìn kó máa rìn kó máa bojú wẹ̀yìn tá a bá ẹ jẹ́ ká ṣàfarawé ohun tó dáa ẹ má jà forí wórí ẹni bá forí wórí méèyé yóò bára rẹ̀ níbi tí ò dáa ìta a bá ní ẹjọ́ tẹ́ wà lọ́rùn tá a bá fẹ́ kọ́pì èèyàn a fẹ́ ṣàfarawé èèyàn ẹ jẹ́ ká ṣe síbi tó dáa ìta a bá ti rí pé ó ti ju ẹ̀mí wa lọ ẹ jẹ́ ká sá fún ọdún tuntun la tún lọ yìí ìtẹ́lòmíì ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí tọ́dún yìí fi parí náà rèé síbẹ̀síbẹ̀ rèé inú wàhálà àti ìdààmú náà ló ṣì wà inú wàhálà àti ìdààmú ló ṣì wà ẹni tó ń rí gàárì wà mú gan ó sì sàn jẹ lòmíì lọ níbi àfarawé ebú tó yẹ pé gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì tírélà ò lè kó tán níbi àwọn nàbí ní gbèsè tẹ́lòmíì ti já wọ́n gbọ́dọ̀ rí mi ní patí yẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní láti Friday to Sunday ní bọ́máṣọ ilé yóò mú bọ́máṣọ ti Friday yóò mú bọ́máṣọ ti Sunday yóò mú bọ́mú ti Friday yóò mú ẹ bá ń bí léèrè pé ṣé èlò ní í ṣe o ó lè mọ́ gbàjú 300 pounds lọ lóṣù yóò sì raṣọ ní wíìkì yóò ra Friday yóò ra Saturday yóò ra Sunday yóò sanwó télọ̀ o torí pé a fẹ́ ṣàfarawé àwọn náà fẹ́ wà ń bẹ́ adẹ̀ ń lera wa lára adẹ̀ ń yọra wa lẹ́nu a sì ń fa wàhálà tá a lérò tá a sì ń fa síra wa lọ́rùn kí ló dé tá a ronúpìwàdà ọdún tuntun ló tún bọ̀ yìí ọdún tuntun ní tún kànlẹ̀kùn yìí ẹ jẹ́ ká fi ayé wa ká fi ṣe nǹkan tó dáa ẹ jẹ́ ká lò gbésí ayé wa ẹ jẹ́ ká lò sọ́nà tó dáa ẹ jẹ́ ká ṣàfarawé àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ tó sì fi dèèyàn ńlá ẹ jẹ́ káwa náà kọ́pì wọn ẹ má jà sọ pé wùrùwùrù lẹ́ẹ̀kan náà ni torí pé lómi ìfẹ́ ṣàfarawé ó ti tojú bọ̀ nǹkan tí ò yẹ kó tojú bọ̀ ẹlòmíì ti tojú bọ̀ tí ò yẹ kó tojú bọ̀ tó jẹ́ wípé ó ti tọwọ́ bọ̀ ó ti tọwọ́ bọ̀ nù sàkéèké ó wá kà ti jáde níbẹ̀ ó kà ti bọ́ta ó ti wá há níbi tí àwọn àǹtí ò sọnù kiri wọ́n ti gbégbékúgbé lẹ́lòmíì lọ́wọ́ gbogbo orú nǹkan báyìí ẹ jẹ́ ká dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́búkẹ́ wa ẹ jẹ́ ká dúró síbi tá a bá wà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ díẹ̀ bó bá pẹ́ bó bá yà wá náà ó débi tó dé ìjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ kọ́ lèèyàn ga ìjọ́ tá a bá bímọ kọ́ ló ń rìn díẹ̀ báyìí náà ni ó mú tí ó fi di pé yóò dàgbà tí ó di géńdé ẹ jẹ́ káwa náà bẹ̀rẹ̀ ìgbésí ayé wa díẹ̀ ìfowówó ò bá tì tó ẹ má jà fi gọ̀gọ̀ fà á ọdún tuntun la tún lọ yìí ẹ dákun àfarawé ọlọ́ọ̀ là ń sọ lónìí lábala ọ̀rọ̀ sí tiwa bàbá fẹ́ farawé èèyàn ẹ jẹ́ ká ṣe lọ́nà tó dáa ẹ má jà fi gọ̀gọ̀ fà tọ́wọ́ wa ò tó ẹ má jà kẹsẹ̀ wa bọnú ihò nínú kéèké kó mọ̀ di wípé àtiwá jáde yóò di ìnira fún wa ọlọ́ọ̀rẹ́ lórí ètò yìí ẹ ṣeun Mr. Becky Ajíṣebútú mo rí yín o Prince Adémọ́lá Ọládìméjì ẹ ṣé mo rí yín o Adéọlá Ọ̀ṣunlóye ẹ ṣé Bákàrẹ̀ Bíọ́dún mo rí yín gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà ètò yìí ẹ ṣeun ìyá mi Mr. Becky Ajíṣebútú wọ́n ní akúpalẹ̀mọ́ ọdún máa ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní let us emulate good attitude o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe àfarawé nǹkan tó dáa ẹ ṣé ìyá mi wọ́n ní well said ẹ ṣé gan ni mo dúpẹ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá ọdún kérésì rèé ọdún lóde tá à ń ṣe ẹ láǹfààní láti pè wọlé láti kí àwọn èèyàn yín mo sọ fún yín pé special program náà lélẹ́yìí tá a fi máa kíra wa kú ọdún kérésìmesì ẹ lè pè wọlé láti kí àwọn ẹbí yín láti kí ara yín láti kí àwọn olólùfẹ́ yín fún ti ọdún kérésìmesì àti palẹ̀mọ́ ọdún ńlá àkànṣe ètò náà lélẹ́yìí ojú òpó wa ó ti wà ní ṣíṣí 0745935
3799 òun lẹ lè fi pè wọlé 07459353799 òun lẹ lè fi pè wọlé. àwọn tá a bá wà ní Nàìjíríà tá a wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 +447459353799 olóògbépè wọ ojú òpó yìí láti kí àwọn èèyàn yín fún ti ọdún Kérésìmesì. ẹ má jà jabara mú oore jẹ, ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó bá ṣe wá lóore, àwọn tó dúró tì wá nígbà àṣòro, ẹ jẹ́ ká fi ìdùnnú ẹ jẹ́ ká fi hàn sí wọn, ẹ jẹ́ ká fìfẹ́ ká fi hàn sí wọn. àwọn tó bá dúró tì wá, àwọn tó fìfẹ́ hàn wá nígbà àṣòro, àwọn tó dúró tì wá, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́, ẹ jẹ́ ká kí wọn wípé wọ́n ṣe fún ti ọdún Kérésì. ẹ jẹ́ ká fi ìdùnnú hàn fáwọn ìyá, àwọn bàbá wa, ọkọ wa, ìyàwó wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa àgbà tó jẹ́ pé wọ́n dúró tì wá, tí wọ́n súnmọ́ wa. ẹ jẹ́ ká kí wọn wípé wọ́n kú ìpalẹ̀mọ́ ọdún nílé ìjọsìn ni, kò bá jẹ́ ní chọ́ọ̀chì ni, mọ́ṣáláṣí ni, níbikíbi tí a fẹ́ kí àwọn èèyàn wa wípé wọn kú ti ọdún Kérésìmesì. ọdún Kérésìmesì ọdún gbogbo wa ni o, àti mùsùlùmí àti kìrìsìtẹ́, ọdún everybody ni, ọdún ìyàbò fún gbogbo wa lágbára ṣe Èdùmàrè. mò ń bọ̀ náà. àfarawé. ẹlòmíì tún rèé àmọ́ mọ̀ọ́mọ̀ ṣe ni yóò rójú ọ̀nà lẹ̀ ó náà fúnra rẹ̀ mọ̀ pọ́ náà ni o, àmọ́ ṣe níbi tó jù lọ gan ibẹ̀ ni ó mọ̀ tọ̀ lọ. àwọn kan tún wà tó jẹ́ wípé agídí inú ló ń dà wọ́n náà láàmú. wọ́n rójú ọ̀nà lẹ̀ o, wọ́n mọ̀ pé yẹ káwọn ó ní sùúrù tó wà wọ́n tẹ̀ yóò tí ì tó, àmọ́ torí wípé agídí inú ti ń dà wọ́n láàmú. ibi tí ò yẹ kí wọ́n ti bá wọn bẹ̀ gan ni wọ́n mọ̀ rìn sí. ìtí ò yẹ kó bá lọ́wọ́ ọmọlúàbí ni wọ́n bá lọ́wọ́ wọn. àmọ́ gbẹ̀yìn báyìí náà ni ló máa ń yólókù àdá. àwọn torí kó tó pẹ́ jù fún wa òun náà la ṣe ń tẹnumọ́, la ṣe ń pariwo rẹ̀, lánàgún rẹ̀ pé kí gbogbo wa rèé ọdún tuntun la tún fẹ́ wọ̀ yìí. ká mọ̀ nǹkan tá a bá fẹ́, ká mọ̀ nǹkan tá à ń ṣe. ìyí tá a ṣe lọ́dún yìí tí ò pé wá tó jẹ́ pé bí àfarawé náà láti ṣe nǹkan ọ̀hún la tẹra mọ́ lọ́dún yìí tí ò sì pé wa táwa gan rí pé wọ́n àfẹ́ẹ̀tì ayé wa tó ń da ayé wa láàmú. àsìkò rẹ̀ fún wa láti jáwọ́ ń bẹ̀. ọdún tuntun ń bọ̀ lọ́nà, ẹ jẹ́ kí ẹja omi tuntun rú, kẹja tuntun ó wọ bẹ̀. ẹ jẹ́ ká mú ọ̀nà tá a mọ̀ wípé yóò ṣe wá láǹfààní, ẹ jẹ́ ká mú pọ̀n, torí wípé ìgbà ò lọ bí òréré, ayé ò tán lọ bí ọ̀pá àbọn. ìgbà ló nígbà nílò kálukú náà ló nígbà tiẹ̀, àmọ́ bàbá ṣe lò sí náà láṣẹ bá lọ́jọ́ iwájú. àfarawé náà nìkan tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lábala ọ̀rọ̀ ṣí ti wa.
lẹ́yìn ṣe ń palẹ̀ ẹran rẹ̀ tí mo mọ̀ pẹ́ lómi báyìí wọ́n ti sọ adìẹ mọ́lẹ̀ ẹlòmíì ó ti sọ ẹran mọ́lẹ̀ báyọ̀ lọ́n ṣàánú kódà bí àwọn aráàlú èbó ló jẹ́ pé òkú èkó là ń jẹ àtòkù síkìn wọ́n ti bá abú gbogbo ẹ̀ wọ́n ti yán tí gbogbo ó ti gan wọn lé àmọ́ bẹ́ẹ̀ bá láwọn èèyàn wa Nàìjíríà ẹlòmíì ó ti sọ ẹran mọ́lẹ̀ ẹlòmíì ó sọ tòlótòló mọ́lẹ̀ ẹlòmíì ó sọ tọkí mọ́lẹ̀ ẹlòmíì ó sọ ẹran mọ́lẹ̀ pé ẹran báyìí làwọn pa fún kérésì àmọ́ àwọn àtàwọn àlọ́ òyìnbó ẹ dákun mi láṣẹ kò sí ní tá a ṣe wọ́n ti bá wa gbé inú fírísà tí ó ti gan wọ́n ìdè náà láti máa mú kọ́lọ́wọ́n bá mi ọ́ ṣàánú adúgbò àlàáfíà àsìdúpọ̀ ẹ̀mí wa. ṣeun bákàrẹ̀ bí ọdún mo kí yín o Adéọlá Ọ̀ṣìlóyè ẹ̀ṣẹ́ ọlá tẹ́ǹpù aláṣepọ̀ mo kí yín bàbá mi Ọmọwùmí Sàká ẹ̀ṣẹ́ mo kí yín lórí ètò wọ́n sọ fún àkànṣe ètò náà lélẹ́yìí láǹfààní láti kí ẹbí ara yín fún ti kérésì ojú òpó wa òǹbẹ ní ṣíṣí 07459353799 náà lẹ lè fi kí àwọn èèyàn yín fún ti ọdún kérésì àti ọdún ńlá tí ń bọ̀ lọ́nà yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan bóyá yìí náà láfikún tẹ́ fẹ́ fi kún nípa báwọn èèyàn wá ṣe máa ń ṣe àfarawé tó jẹ́ pé kọpí làwọn èèyàn wá máa ń kọ́pì bọ́n bá ti rẹ́ nìkan ẹlòmíì bó bá ti wò báyìí pé àǹtí máa ń múra tó ti ń wò níwájú ilé yóò mọ̀ wò pé àǹtí ló máa ń múra báyìí Ọlọ́run kó náà sì rí bí àǹtí ẹlòmíì á dẹ̀ kọpí títí tí ó fi fara rẹ̀ sínú wàhálà kí ló dé táwọn èèyàn tí a kì í lè gbà ká mú fọ́lọ́run kí ló dé tí a kì í lè gbà fún ẹlẹ́dàá tá a kì í gbà fún kádàrá tó jẹ́ pé àgọ́ aláàgọ́ báyìí làmọ́ wò sáré kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn a nírú àwọn nǹkan báyìí lára ẹlòmíì ò kì í gbà fọ́lọ́run kì í gbà ká mú pé tó iṣẹ́ báyìí ni ọ̀nà mi tẹ̀ mọ́ ṣe àmọ́ torí wípé lágbájá ti ń ṣe bẹ́ẹ̀ a wò wípé dandan wa náà fẹ́ ń rí mọ́ kí ló dé sáwà ẹ̀dá tí a kì í fi gba kádàrá fọ́lọ́run tó jẹ́ wípé àgọ́ aláàgọ́ náà la mọ́ wò sáré kí ló dé kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ní kẹ́ bá ń dá sí lórí ètò fún tòní. Italy, wá padà sí ọ̀nà, àbúdá wọn lára. Àwọn èèyàn wa wọn kì í gbà fún orí, wọn kì í gbéjẹ́ fórí, wọn kì í gbà fún kádàrá. Kí ló dé táwọn èèyàn tá a máa wo aago aláago, tá a máa wò sáré, tá a kì í dúró lórí ibi tí ọ̀nà tí wàá gbà lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ bá ń dá sí i, ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín fún ọdún kérésì náà. 07459353799 náà ló gbé pò ojú òpó 07459353799 ló gbé pò ojú òpó fáwọn tá wà ní UK àwọn tá wà ní Nàìjíríà Europe a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 +447459353799 òun náà ni a lè fi pò wọlé sí ojú òpó yìí láti bá wa dá sí i. Ẹ ṣeun Lawal Kafayat, ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi wọ́n ní ọdún ìyàbọ̀ àmì àṣẹ Èdùmàrè
ọdún ìyàbò fún gbogbo wa á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láàyè àti ní ààyè ìdẹ̀ra ẹ ṣeun ìyá mi Lawal Kafaya ẹ ṣé mo kí yín o àkú ọdún àsìkò ìyèdún. mo bá lè ní àgbélébùmọ̀ rẹ̀ mo dánú sèkọ́ bá mímọ́. Ọpẹ́lọpẹ́ òyìnbó onílé dojú. Ọpẹ́lọpẹ́ òyìnbó onílé dojú. Lórí bẹ́bẹ́ fàyàfàyà kí panápaná tó dé. Ọlọ́run bá mi kò ní járógun ìdágìrì bí lágbára ṣe Èdùmàrè àní rí dààmú ọdún tuntun tá a wà nú tá à ń wo lọ́kàn sànsán yìí ọdún tuntun tá à ń wò níwájú wa Ọlọ́run ọba mi jẹ́ kó bá wa láyọ̀ àti àlàáfíà àní fìlera ṣe o àní ṣe nínú àìsàn àní ṣe lórí àkété àìsàn àní ṣe nínú gbèsè ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí gbogbo ohun tá à ń fẹ́ ní rere pátápátá náà ni Ọlọ́run ọba mi yóò ṣe fún wa lágbára ṣe Èdùmàrè gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé kí àwọn èèyàn yín bóyá fẹ́ kí ẹbí ará gẹ́gẹ́ bí èmi náà ti ń sọ pé mo fàsìkò yìí mo fi ń kí gbogbo ẹbí ará mi ojúlùmọ̀ mo fi ń kí àwọn ọmọ mi kí ọkọ mi wípé àkú ọdún o ẹ̀mí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá àti àlàáfíà mo kí ìyá mo kí àwọn àbúrò mi náà pátápátá pé lágbára Ọlọ́run lókè pẹ̀ yìí àjọṣe àmọ́dún lágbára Ọlọ́run ikú ò ní pa wá lágbára ṣe Èdùmàrè mo sì kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ ń bá wa dá sétò mo kí gbogbo yín pé ẹ kú ìfẹ́ lágbára Ọlọ́run gbogbo wa pátápátá náà ni àjọ pẹ́pẹ́pẹ́ bímọ tí pẹ́ ní fara gbàdúwẹ́ àti ní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára ṣe Ọlọ́run mo kí gbogbo yín pátápátá pé ẹ kú ìfẹ́ tẹ̀ fi fẹ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò pẹ̀lú àwọn ètò wa ọlọ́kan ọ̀jọ̀kan tí à ń gbé wá fún yín tẹ̀sí ń bá wa gbà á bẹ́ẹ̀ mo sì kí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo àwọn òṣìṣẹ́ wa pátápátá tí wọ́n ń ṣiṣẹ́ lórí iléeṣẹ́ yìí lágbára Ọlọ́run gbogbo tẹ́ ń fẹ́ ní rere Ọlọ́run ọba yóò ṣe fún yín láṣẹ Èdùmàrè tọ́wọ́ yín ò tí ì tó Ọlọ́run ọba yóò fà á lé yín lọ́wọ́ ní kò pẹ́ yìí agbára Ọlọ́run gbogbo yín pátápátá náà ni mo kí wípé ẹ ṣé o a kú ọdún o ọdún ayabo fún gbogbo wa a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti ní ààyè ìdẹ̀ra ẹ ṣeun ṣe mo dúpẹ́. Wọ́n ní ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o àmì Ọlọ́run ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí bó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé ìdẹ̀ra. Àwọn tó gbọ́ ohun tẹ́lẹ̀ tó bá rí wọn lókèrè níṣẹ́ ló ń dúró sí wọn. Ilẹ̀ Yorùbá abala àkọ́kọ́ nù lórí ètò fún tòní tí a pè ní abala ọ̀rọ̀ ìṣítí wa
mo lérò pé gbogbo apáta náà láàrin kan méjì láàrin mú ń bẹ̀ bóyá yìí náà sì tún ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa fi kún nípa báwọn èèyàn ṣe máa ń ṣe àfarawé báwọn èèyàn ṣe máa ń fọ aago aláàgò sáré ǹjẹ́ nǹkan tó dáa ní kí ló dé táwa ẹ̀dá kí ló dé táwa èèyàn tá kì í gbéjẹ́ fórí tí a kì í gba kádàrá wa pé tó bọ́lọ̀ wọn bá ṣe kọ́ fún wa rèé àbí bá a ṣe kúnlẹ̀ tá a ṣe yàn rèé tó jẹ́ wípé ẹni tí à ń wò níwájú tá a rí pé gbogbo àmọ́ sáré pé kankan káwa náà ó lé ẹlòmíì rèé yóò mọ tójú bọlé kiri ni títí wọn fi gbégbé gbèlè lọ́wọ́ ǹjẹ́ gbogbo orú nǹkan bá ìjẹun tó dáa ni ṣó yẹ kó tún bá wa wọnú ọdún tuntun olóò nìkan tí à ń sọ̀rọ̀ lé lórí ní abala ọ̀rọ̀ ìṣítí wa báyìí náà bá ní nǹkan tí ẹ fẹ́ sọ sí lábala ọ̀rọ̀ ìṣítí yìí abala kejì lórí ètò náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí láàrin ẹbí ni láàrin ọmọ ni láàrin ọkọ ìyàwó ó náà ní abala kejì ní orí ètò yìí ẹni tèmi nínú ilé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí abala kejì lórí ètò náà rèé bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí ẹ rí wípé aago 8 náà ló ti ré kọjá ìṣẹ́jú 17 aago 8 ó ti ré kọjá ìṣẹ́jú 17 ìyẹn nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbikíbi tí ẹ bá ti ń bọ̀ wá tẹ̀ tí ń wò wá abala kejì lórí ètò níbẹ̀ náà ni a kàn lù báyìí tí a tún fi ọ̀rọ̀ látún fi jomi tó rọrùn lórí ètò láti kọ́ra wa lọ́gbọ́n kan méjì ní tí ìṣẹ̀lẹ̀ nínú ilé nínú ẹbí láàrin òbí pẹ̀lú ọmọ òun náà ni àjọgbéyẹ̀wò mú bọ̀ náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Ojú Olúwa ló lè tó. láwa yìí tí mo pè ní abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà láti máa ń gbé àwọn ọ̀rọ̀ yẹ̀wò nípa nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé nínú ìdílé nínú ẹbí òun náà ni àti máa ń gbé yẹ̀wò lónìí tí mo fẹ́ kí ẹ bá mi gbé yẹ̀wò kí a jọ dá sí ìyẹn ní abala ìdílé aláyọ̀ lónìí gbogbo apátápátá náà ni mo jẹ́ fẹ́ kí a jọ gbọ́ níbikíbi sẹ́yìn náà bá wà ẹ dákun mo fẹ́ kí ẹ wá nǹkan fìdílé ẹ bá mi share ẹ invite àwọn olólùfẹ́ yín sí orí ètò kí gbogbo wa náà rèé kí àwa náà jọ gbọ́ ọ̀rọ̀ yìí kí a sì jọ tún mú ọgbọ́n kan méjì ká tún jọ mú gbọ́ níbẹ̀ torí pé ọ̀rọ̀ ṣe ni wò ọ̀rọ̀ ṣe ni rí ọ̀rọ̀ ṣe ni wò èèyàn máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn máa fi ń kọ́gbọ́n náà ni kí Ọlọ́run ọba kó mọ̀ ṣe tiwa ní ọ̀rọ̀ wa kó mọ̀ fi ṣe àríkọ́ṣe kó mọ̀ fi ṣe àríkọ́gbọ́n fún àwọn èèyàn torí pé ẹni tí wọ́n bá ti ń fọ̀rọ̀ ìṣàkíríkọ́gbọ́n pé ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ sí lágbájá ẹ̀rí bóyá sọ̀rọ̀ ilé ayé rẹ̀ kọ́lọ́run ọba kó mọ̀ jẹ́ kí tiwa ó rí bẹ́ẹ̀ lágbára ṣe Èdùmàrè ohun tí mo gbé wá lónìí lórí ètò yìí ẹ bá mi dá sí i ń bọ̀ náà. Ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó
ojú gbogbo lọ. Ni ò jẹ́ kọkùnrin méjì ó pawọ́pọ̀ kí wọ́n fẹ́ ìyàwó kan náà ètò Wùtáyé ó lè mọ Wùkẹ́hìndé nígbà míì tó Wùkẹ́hìndé ó lè mọ Wùtáyé nígbà míì. Ó tí mo gbé wá sórí ètò lónìí tí ẹ bá mi fojú sùn kùn tẹ́sí bá mi dá sí ó náà ni ọ̀rọ̀ arábìnrin kan tí ó fi àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sí olóòtú ètò Ìdílé Aláyọ̀. Arábìnrin yìí ó ní orúkọ ọ̀hún mo fi orúkọ wọn á fi bò wọ́n láṣìírí ìlú Èkó náà ni wọ́n ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Arábìnrin yìí wọ́n ní àwọn wá láti ìlú òkè òun náà ni àwọn ti wá sí ìlú Èkó láti wá ṣiṣẹ́. Arábìnrin yìí wọ́n ní ibi tí àwọn dé sí tí àwọn ti máa ń ṣe káràkátà iṣẹ́ òòjọ́ wọn pé ibẹ̀ náà làwọn ti rí arábìnrin kan tí ó sì ń ṣe bí ẹ̀gbọ́n tó ń ṣe fún àwọn pé táwọn náà sì mú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n táwọn sì jọ ń ṣe wọléwọ̀de. Arábìnrin yìí ó ní gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí òun náà ni òun máa ń sọ fún arábìnrin yìí. Ó ní bóun bá pàdé ọkùnrin bó bá kọnu sí òun ó sọ fún àǹtí yìí, àǹtí náà ni ó ní ó yá ṣe báyìí ó yá ṣe báyìí ó yá ṣe báyìí. Arábìnrin yìí ó ní òun ti wá ṣàkíyèsí wípé bóun bá pàdé ọkùnrin tí òun sì sọ fún àǹtí yìí wípé òun mà pàdé ẹnìkan báyìí ó lóun ó fẹ́ òun kìíní kankan ó ní ṣe ni àǹtí yóò sọ fún òun wípé ọ̀rọ̀kùnrin ò mà kí ń ṣe ìtẹ̀yàn mọ̀ ń sáré kánlù báwọn ọ̀rọ̀kùnrin ò mà kí ń ṣe ìtẹ̀yàn mọ̀ ń sáré bẹ́lù báwọn ẹ̀ṣin ní sùúrù kó sì máa jayé orí rẹ̀. Arábìnrin yìí ó ní àǹtí náà ni ó ní ní kó ṣe báyìí fún ọ ní kó ṣàwò fún ọ ní kó ṣe gbá fún ọ pé bẹ́ẹ̀ ni òun bá lágbára rẹ̀ bó bá ṣe fóun òun ó gbà á owó àtàǹtí náà làwọn jọ jókòó sí tí àwọn ó sì jọ mọ́ jẹ́ táwọn jọ mọ́ náà pé kódà bóun rí èèyàn tó bá raṣọ fóun òun àti àǹtí yìí náà làwọn ó jọ pín mo jẹ́ méjì bó jẹ́ mẹ́ta náà làwọn jọ mú ní kọ̀ọ̀kan. Ó ní débi wípé tóun bá ní kó mọ̀ ká ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn wípé ní ọkùnrin tó ti kọnu sí òun o tó lòun ó fẹ́ òun ó ti lé lọ́kùnrin 10. Kódà nígbà tẹ́mi gan ka ìwé ọ̀nṣẹ́ ni mò ń kọ àpé orí ìyá mi o. Ó ní tóun bá ní kó ń kà á pé láwọn ọkùnrin òun ó ti lé ní 10 ṣe pé òun ti tẹ̀lé tóun ti befriend nínú wọn òun ti rí èyí tó lóun ó fẹ́ òun tí òun ó gbé òun sílé àmọ́ tí sìsítà sọ wípé kìí ṣe kíákíá bá náà lèèyàn sáré lọ́kùnrin wà á ti èṣì mọ́ fẹ́ wọn wà á mọ́ gbà wọn náà wà á mọ́ ṣe gbásìwò fúnra rẹ̀ náà tí ó fi tó àsìkò tó sọ wípé òun fẹ́ settle down. Arábìnrin yìí ó lóun ṣáà ti wá wà lẹ́nu ẹ̀ táwọn ṣáà ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́bí bọ́ bá ti ń gbé fóun náà lóun bá ti ń gbé fóun náà lòun gbé fáǹtì bọ́ bá ti ń mú wá náà làǹtí náà ń gbà á bọ́n bá ti ń gbà báyìí lòun gbé fáǹtì làwọn sàjọ jókòó tí làwọn jọ ń jẹ. Arábìnrin yìí ó nígbà tóun wá lọ sílùú àwọn ó ní tóun lọ kí àwọn ìyá àwọn ni àwọn òbí òun wá bí òun léèrè pé lámọ̀ yíká ẹ̀ mọ̀ ń ṣe ọmọ eke mọ̀ àgbà náà ni òun dà yìí ṣé kò tí ì tásìkò kí o mú ọkọ wálé kó o mú ẹni tó fẹ́ kó o mú wálé. Ó lóun sọ fáwọn òbí òun pé kọ́mọ̀ wọ́rì láìpẹ́ láì jìnnà ẹni tí òun fẹ́ òun ó mú wálé fún wọn pé òun sì ń ṣiṣẹ́ ni o pé sọ́mọ̀ pé ìlú Èkó kò dẹrùn pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé òun náà ní gbé Èkó kan sì jẹ́ kí
òun ó farabalẹ̀ kóun ó ṣiṣẹ́ kóun náà jẹ́ èèyàn ìyún gẹ́gẹ́ bí èyí tí àwọn àǹtí tí wọ́n ń sọ fún un. arábìnrin yìí ó lóun ti wá wà nínú ìrìn àjò yìí tá a bá ní ká mọ̀ kà ní méní méjì mẹ́ta mẹ́rin pé òun ti wà nínú ìrìn àjò yìí nìsín ó ti tó ọdún 15 látìgbà tóun ti dé sílùú Èkó. arábìnrin lòun wá jókòó náà lòun wá wò wípé ẹgbọ́ ìjẹ́ ọjọ́ orí gan ṣó wà ní sáìdì òun mọ́ òun mọ̀ tí ń dàgbà òun ti ń gbò pé òun ò rí kóhun ó jókòó tẹni tí òun ò bá fẹ́ pé bóyá òun ò bá fi sìstá lẹ̀ ní o àbí òun ò jára òun gbà lọ́wọ́ sìstá wípé kí òun lè settle down láti fẹ́ ọkọ. kọ́lọ́wọ́ bá mi kó ṣàánú wa kó má jẹ́ àpàdé alágbèdá kó má jẹ́ àpàdé ẹni bí kó má jẹ́ bá ẹni bí dòwò pọ̀. ó ní lòun bá pe àǹtí jókòó wípé àǹtí o báyìí ẹ dákun ṣe rí ilé tóun lọ ṣe làwọn òbí òun wọ́n béèrè wípé ó yẹ kóun ó ti mọ́kọ wálé òun èso ọmọdé gbogbo àwọn táwọn jọ ṣe kéékèèké ní àdúgbò àwọn gbogbo pátá ló ti lọ́mọ 2 lọ́mọ 3 ǹjẹ́ àǹtí òun fẹ́ jókòó kóun ó settle down báyìí kí àǹtí ó mọ̀ bínú. ó ní àǹtí kọ́kọ́ yarí wípé má dá àwọn ọmọ mi lóhùn ó ṣàáròhun orí bóun ṣe ní nǹkan tóun ní gbogbo ẹ̀ tó wá pé òun ń gbé gbogbo nǹkan táwọn màmá òun sọ ni òun lè má débi tóun dé yìí torí ẹ̀ lòun ṣe ń kó ẹ lòun ṣe ń já ẹ sí gbogbo àwọn nǹkan pé kíwọ náà jáfáfá kó jára mọ́ gbogbo tí à ń wí yìí kó pákéjì ara ẹ tó bá yá kọ́lọ́wọ́n ọba kó ṣàánú. arábìnrin ní òun wá rò pé ọdún wo lòun wá fẹ́ ṣe dà táwọn bá ní kò mọ owó ti tó bí ọkùnrin 10 báyìí wọn fẹ́ òun ò fẹ́ ọmọ fẹ́ fi ọ ṣe gẹ́fẹ̀ fẹ́ ọ ṣe gbá ni àti gbogbo ẹ̀ náà pé kan náà ní gbogbo ẹ̀ náà. arábìnrin yìí ó lóun àti sìsá àwọn bá ṣàjọ dàrúpọ̀ ẹ̀ wò àǹtí tí yín lẹ̀ ń sọ wọn nítòun o níbi tóun wà yìí òun ti dé wá àsinmi báyìí bóun bá ti rẹ́ nìkan tó kọnu sí òun tó sì jẹ́ pé òun stọ́dì rẹ̀ tó lóun ó fẹ́ òun ó settle down pẹ̀lú ẹ̀ òun ó gbà fún òun ó sì mú àwọn ẹni òun ó mú lọ bá àwọn òbí òun nílùú àwọn. arábìnrin yìí ó ní àfi bí ìgbà tó jẹ́ wípé látijọ́ táwọn ti jọ sọ̀rọ̀ yìí tóun àti sìstá táwọn ti jọ fà á tó ti jọ tó ra wọn tó jẹ́ pé sìstá sì tún padà sọ fún un pé kò sí wàhálà anyway mo kàn ní kí n já etí ni kí n fọ̀nà ẹ́ bí wọn náà ṣe lè jẹ́ àmọ́ bàtà sọ pé òkè bó ṣe fẹ́ ṣe ti ẹnìyẹn so it's left to you o lè máa ṣe tó anyway ó láwọn bá sọ. arábìnrin yìí ó ní bí bóun ṣe ń sọ̀rọ̀ yìí ó láfi bí ìgbà tó jẹ́ wípé wọ́n ti kó gbogbo ọkùnrin kúrò lágbàáyé ni ó ní bí ìgbà tó jẹ́ pé kò sí ọkùnrin kankan lágbàáyé mọ́ tó jẹ́ pọ́kùnrin ti tán àbí gbogbo ọkùnrin tó wà láyé gbogbo wọn ni wọ́n ti fẹ́ yàwó tán ó ní bẹ́ẹ̀ ló ṣe rí lójú òun. ó lóun ò rẹ́ nìkan kan tiẹ̀ sọ fún òun pé kí lòun tà ń bẹ́ òun ó dáná dáhùn ó tiẹ̀ jọ ṣe boyfriend and girlfriend látàárọ̀ títí dalẹ́ káwọn òjò ṣe ó lóun sì wá wò wípé kí ló wá lè dé kí ni nǹkan tí ó wá fà á òun tó jẹ́ pé òun ò sí ẹgbẹ́dọ̀ rìn báyìí lòun ó ti rí yàn ó ní pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí ó ní lòun bá tún sọ fún àǹtí pé àǹtí mo mà dé notice nǹkankan báyìí máa nìkan tó ń ṣẹlẹ̀ láti bí òun ti ń ṣàkíyèsí láti bí oṣù bíi mélòó kan sìn òun ò tiẹ̀ rọ́kùnrin kankan tiẹ̀ sọ pé òun tiẹ̀ fẹ́ òun láìkì òun ṣe gbá ó láǹtí náà ló tún sọ pé ó máa ń rí bẹ́ẹ̀ nígbà míì pé bóyá Ọlọ́run bẹ́ẹ̀ wá èèyàn gidi sílẹ̀ ní nǹkan kan ó níbi tí òun ṣáà ti ń sọ ọ̀rọ̀ yìí tó tún ti ń sọ fún àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ òun kọ̀ọ̀kan táwọn jọ náà bá ní òun ní láti jáde sọ̀rọ̀ òun kò ní láti lọ ṣọ́ọ̀ṣì kó sì jọ́dọ̀ àfáà lòun ó lọ ó láwọn ṣáà lọ sí chọ́ọ̀chì ó ní pásítọ̀ gbàdúrà fáwọn
ó ní pásítọ̀ wá sọ fáwọn wí ó ní pásítọ̀ wá sọ fún un pé tí òun bá fẹ́ kí òun ó lọ́kọ ẹnìkan wà tóun níbi tóun mú bí ìyá tó súnmọ́ òun bí ìṣọrùn òun ní láti lọ wá ojú rí onítọ̀hún òun ní láti lọ túbá kóun ó wá ìyọ́nú onítọ̀hún kí gbogbo nǹkan tóun fẹ́ kó lè ṣeé ṣe ó lóun kọ́kọ́ wò wípé kí ni nǹkan tí wọ́n ń wí kí ni nǹkan tí wọ́n ń sọ ó lóun wò pé àǹtí kí láǹtí fẹ́ kí ni ó kan àǹtí nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí òun yìí ṣé àǹtí ló máa ní kóun mọ̀ ní ọkọ ni àbáǹtí ló máa ní kọkùnrin máa tóòsì òun nǹkan kan ó lóun ṣàfihàn ojúfò òun fojúfò dá ó lóun bá tún farabalẹ̀ pé ó ṣòro kóun tó lọ kọjú sí àǹtí olóore òun láti jẹ́ àǹtí ló ràn òun lọ́wọ́ níbi tó ti rí òun tóun ti ṣiṣẹ́ ló ti sọ òun di bí bóun ṣe dà yìí ó nígbà tó tún yá tóun tún rí pé ó tún ṣe gbọ́ tún ṣe kinní kan ó ní lòun bá tún pé kinní yìí ó mà wá ń jọ òun ó níbi tóun tún wá lọ tí wọ́n tún mú òun lọ tóun tún lọ ṣe àdúrà ó ní bákan náà ó ní tí wọ́n tún sọ fóun náà nù ó ní lòun bá lọ bá àǹtí lòun bá ṣàbẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ lòun bá bẹ̀rẹ̀ sí ní rábàbà lòun bá ń ṣe gbá lòun ṣàpẹ́ àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wọn ẹ má ṣe gbẹ ẹ má ṣàwò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run òun ò sọ báyìí lẹ ń ṣe òun àmọ́ ẹ jọ̀ọ́ bóun bá ti ṣèyẹn dáríjì wọn ṣe gbá ẹ ṣàwò ó nígbà tẹ́bẹ̀ ṣáàpọ̀ ó ní làǹtí bá sọ wípé nítòótọ́ tóun bá sọ wípé òun ò mọ̀ pa irọ́ lòun pa àmọ́ torí pé òun ń bá òun sọ̀rọ̀ òun ò gbọ́ pé torí ẹ o tí ò bá tí tásìkò fóun wípé ó tó kóun ó lọ́kọ pé kò sí bóun ṣe lè lọ́kọ o àfi tí òun bá ní sùúrù fóun tí òun finú òun yọ̀ǹda báyìí wípé lágbájá àsìkò tó báyìí ó yá wa lọ lọ́kọ ó ní bí bẹ́ẹ̀ kọ́ bí ó ṣe mọ bá káàkiri nìyẹn arábìnrin yìí ní gbogbo ìyànjú tóun ń gbà pàbó báyìí náà ni ó ń já sí ó léyìí ló mú un kóun fi kọ̀wé yìí sí olóòtú ìdílé aláyọ̀ wípé kí ni nǹkan tóun tún lè ṣe sórí wípé ìgbà wo lòun fẹ́ ṣe léyìí dà òun kì í ṣọmọdé mọ́ òun ti wà lọ́mọ 38 years ọdún méjì ló kù fóun tó wọ́n fi pé 40 òun ò tí ì lọ́kọ débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ́ kí ni nǹkan tóun ó ṣe ìpè ẹ dákun olóòtú àti gbogbo ọmọ Nàìjíríà rere ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ o kí ni kí n ṣe ẹ̀yin èèyàn mi ẹ dákun bí ọ̀rọ̀ bá rí báyìí kí ni nǹkan tí èèyàn ń ṣe sí i kí ni ọ̀nà tí arábìnrin yìí lè gbé gbà tó fi lè kúrò nínú àjàgà tí ó bára rẹ̀ yìí ẹ̀yin èèyàn mi ẹ dákun kí làmọ̀ràn tí yín náà fún arábìnrin yìí kí lẹ lérò pé ó lè ṣe kó ní sùúrù dìgbà tí àǹtí ò fi sọ wípé tó ó yá mo yọ̀ǹda fún ọ báyìí o wá rè rọ́kọ wá lè mọ́ lọ́kọ báyìí o àbí kí ni kóun ó ṣe ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ làmú lọ́yẹ̀ o ọ̀rọ̀ náà rẹ̀ ẹ̀yin èèyàn mi àmọ̀ràn tẹ́yìn náà bá ní fún arábìnrin yìí sọ̀rọ̀ bá rí báyìí kí lẹ lérò pé ọmọbìnrin kí lẹ lérò pé ó lè ṣe sí i òun náà ni mo fẹ́ kí ẹ bá mi fojú sùnùkùn wò àmọ̀ràn tẹ́yìn náà bá ní láti sọ fún arábìnrin abọ́nà tó tún lè gbégbà tí ìṣòro yìí tó fi lè níyànjú tó fi lè bọ́ nínú wàhálà tó wà yìí ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí ojú òpó wa ó wà ní ṣíṣí 07459 353799 òun náà ni ó gbé pè wọ ojú òpó yìí àwa tá wà ní Nàìjíríà tá wà ní Europe a lè pè sórí +44 74 59 353799 òun náà ni a lè pè sí láti bá wa dá sí fún ètò tòní àmọ̀ràn tẹ́yìn náà bá ní fún arábìnrin yìí ẹ dákun ẹ bá mi fi làákàyè ẹ bá mi fi gbé ọ̀rọ̀ yìí Ọlọ́run ọba kò ní jẹ́ ká ṣe sábàbí ibú ojú òpó wa ń bẹ ní ṣíṣí láti pè wọlé ìṣèmùdúpẹ́. Àyàgbọ́dọ̀ kọ́kọ́ láyà ṣòro ló pọ̀ ilé. Ìwà tá a bá rù sílẹ̀ lọ́mọ máa lè bá. Aya mi máa ń kọ́ mi ò dákun jọ̀wọ́ ẹ̀bẹ̀ nínú bẹ̀. ẹ ṣeun
ẹni ayé wù lámìnà ẹni ayé wù ẹ ṣé Bánjọ Ọlásùnkànmí ẹ ṣé mo rí yín lórí ètò àrètí ìpè yín àrètí àmọ̀ràn yín tẹ̀yìn náà ní fún arábìnrin yìí bọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin èèyàn mi kí ni àmọ̀ràn tẹ̀ ní fún arábìnrin yìí kí ni kó ṣe àbí ọ̀nà wo ni kó gbé gbà ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i lórí ètò yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ fún àmọ̀ràn tẹ̀yin bá ní ẹ sì lè pè wọlé láti bá mi dá sí i lórí ètò 07459353799 òun náà ni owó ojú òpó yìí láti pè wọlé àwa tá wà ní Nàìjíríà tàbí Europe ẹ jẹ́ ká fi +44 síwájú ẹ̀ láti pè wọlé a lè pè sórí WhatsApp wa náà fún nǹkan tí a bá fẹ́ bá wa sọ sí kí ni kọ́mọbìnrin kí ni kó ṣe ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ rẹ̀ ẹ bá mi dá sí i ẹ ṣeun Adémọ́lá Àfọlábí ẹ ṣé olórí Ìyábọ̀dé Tóyìn Kọ́lá ẹ ṣé mo rí yín lórí ètò Sinmilolúwa Sóṣínà ẹ ṣé mo rí yín lórí ètò ẹ bá ń dá sí i kí ni àmọ̀ràn tí yín náà fún arábìnrin yìí kí ni kó ṣe kó dúró dìgbà tí inú àǹtí ó tó yọ ìgbà táǹtí ó tó fi ilẹ̀ tọwọ́ tẹsẹ̀ wípé mo yọ̀ǹda rẹ wá lọ ṣe ní tó bá fẹ́ ṣe àbí ọ̀nà míì wà tó tún lè gbé gbà tó fi lè jẹ́ kó bọ́ nínú ìṣòro yìí àti pé irú ìwà tí arábìnrin yìí wù náà ẹ dákun béèyàn bá wúrú ìwà báyìí kí la lè pè sí ṣé abiyamọ náà ní ká sì pẹ̀lú arábìnrin yìí ṣàbíamọ ní ká pè é ṣàbíamọ náà ní ká pè irú èèyàn báyìí torí wípé ọmọ ní ìṣòro tó jẹ́ wípé kò léèyàn lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ wípé ẹ mú gẹ́gẹ́ bí àbúrò tọmọ náà sì ń ṣe bẹ́ẹ̀bẹ́ẹ́ ti ṣe dáadáa fún yín ṣé béèyàn ó bá tẹ̀ wá ṣe nǹkan fún ẹ dákun ṣé béèyàn ṣe wá gbé gbàré ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí i lórí ètò ẹ bá mi dá sí i. Àwọn àjòyè sọ ayé wa. Oyè pẹ̀lú sọ ayé wa. Àwọn pẹ̀lú oyè. Sọ̀kalẹ̀ sórí mi, ó sọ̀kalẹ̀ sáyà mi, ó sọ̀kalẹ̀ síkùn mi, ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn bá lọ́gbọ́n lórí ìwọ̀n fún mi. Láìsọ nínú àlùwàyà. Fún arábìnrin yìí a retí ìmọ̀ràn yín fún arábìnrin yìí kí dàmọ̀ràn tẹ́yìn náà ní fún ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín fún ti ọdún kérésì mo sọ fún igbá kànṣe náà lẹ́tọ̀ yìí láǹfààní láti kí àwọn èèyàn yín fún ti ọdún kérésìmesì àǹfààní wà fún yín láti pè wọlé fún arábìnrin tí a gbọ́dọ̀ rẹ̀ wá yìí kí làmọ̀ràn tẹ́ ní sùn kí lọ́nà àbáyọ ṣíṣòro tó wà nù ẹ̀ yìí. 07459353799 lẹ́lẹ̀ fi pè wọlé 07459353799 ló gbé pòwójú òpó yìí àwa tá a wà ní Nàìjíríà tá a wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 la lè fi pè wọlé. Bíjì bàjá sọ ló ti mọ bó ṣe jẹ́ bàbá mi mọ́ àdúrà fún gbogbo wa fún wa lọ́mọ bímọ àtòyé bàbá mi mọ́ àdúrà fún gbogbo wa fún wa lọ́mọ bímọ àtòyé. Bàbá mi mọ́ àdúrà fún gbogbo wa fún
mi fún wa lọ́gbọ́n ìmọ̀ àti òye tá ó fi túkọ̀ lé ayé wa ọgbọ́n ìmọ̀ àtòye tá ó fi rìnrìn àjò ayé wa ọgbọ́n ìmọ̀ àtòye tá ó fi gbégbèsè ayé wa bó ti tọ́ àti bó ti yẹ. Ìyá mi Mr. Becky wọ́n ní prayer is the key o pé àdúrà òun náà ní kọ́kọ́rọ́ tó ẹ ṣé mo dúpẹ́. Iṣẹ́ kò ní báyé mú. Ẹni tó ní wọn bá ti kọ́, onítọ̀hún kò ní ti ṣe, kò ní ti jẹ, kò ní sílẹ̀ jẹ. Iṣẹ́ kò ní báyé mú. Ojú òpó wa ń bẹ ní ṣíṣí bàbá ṣèlẹ́ni tó fẹ́ pè wọlé bóyá àmọ̀ràn tẹ̀ ní fún arábìnrin yìí láti bá wa sọ sí. Ẹ má gbàgbé alẹ́ òní òun náà ní gala night láti ọwọ́ Gbẹ̀du magazine àti Nikki's Kitchen òun náà ni wọ́n gbé kalẹ̀ aago 9 alẹ́ òun náà ni gala night yìí òun náà ló máa bẹ̀rẹ̀ £25 náà ni owó wọlé. Ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ara wa, ẹ jẹ́ ká lọ mílíkì, ẹ jẹ́ ká lọ ṣe bá a bá ṣiṣẹ́ déédéé, ẹ jẹ́ ká gbádùn ẹ̀mí wa. Gala night alẹ́ yìí náà ni látọwọ́ Gbẹ̀du magazine in conjunction with Nikki's Kitchen alẹ́ yìí náà ni ó máa wáyé. Ìyá mi Mr. Becky wọ́n ní if she can relocate that would be great pé tó bá lè kúrò ládùúgbò bí tó wà bóyá kó pa àdúgbò kó ṣípò padà lọ síbòmíì pé yóò dá púpọ̀ tí wọ́n bá lè kúrò ní àdúgbò bí tí wọ́n wà yìí kí wọ́n kó lọ síbòmíì. Àmọ́ ṣe lérò pé ìyàn náà ní best ṣá kọ́lọ́hún ó bó ṣàánú pọ́nláyà àdélé ọ̀ṣọ́kótó ọ̀sáwásẹ́kù ńbọ̀lójú wọn ò tó kọ́lọ́hún ọba kó wọ́n fi wá láyé lọ́wọ́ ọlọ́run ọba yóò gbàdúrà wa. Àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ìyá mi Mr. Becky sọ wọn ni bóyá kẹ́rì lókè tí ó kẹ́ kúrò ní agbègbè ibi tí ẹ wà tó ẹ ṣé mo dúpẹ́. Ẹni náà ní gala night gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ kí n sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà náà. Bàbá ṣèlẹ́ni tó fẹ́ pọ̀ wọlé láti bá wa dá à ń retí ìpè yín abẹ́fẹ́ kí àwọn èèyàn yín ẹ fẹ́ kí olólùfẹ́ yín fún ti ọdún kérésì à ń retí ìpè yín lórí òpó. Ẹ jẹ́ kí n sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà náà bí n bá padà dé àmọ̀ tẹ̀síwájú ń bọ̀ náà. Magazine in conjunction with Nikki's Kitchen, Gala Night and End of Year Party. Free food all night, jollof rice, fried rice, assorted meat, chicken, pepper soup, fried yam with Nikki's signature hot chili, puff puff and akara. DJ Casey and DJ Kashif, MC Kwame Amponsa. Book your birthday table now. Tickets are running out. 24th December, time 9 p.m. to 3 a.m. at Cavendish Banquet in Edgware Road, Colindale. For tickets, contact Gbẹ̀du Magazine 1 at shubs.com, www.gbedumagazine.com. Phone 077-930-017688. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn
kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. Ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárùn tí redé bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síjú ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Ẹlẹ́dùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Magazine in conjunction with Nikki's Kitchen, Gala Night and End of Year Party. Free food all night, jollof rice, fried rice, assorted meat, chicken, pepper soup, fried yam with Nikki's signature hot chili, puff puff and akara. DJ Casey and DJ Kashif, MC Kwame Amponsa. Book your birthday table now. Tickets are running out. 24th December, time 9 p.m. to 3 a.m. at Cavendish Banquet in Edgware Road, Colindale. For tickets, contact Bedu Magazine 1 at shoops.com, www.bedumagazine.com. Phone 077 930 017688. ẹ ṣeun ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa alẹ́ yìí náà ní Gala Night ìpolówó ẹ̀ náà lẹ ti gbọ́ yìí níbi tí ó ti máa wáyé lénìí ẹ̀yin tẹ́ bá sì ti ra tíkẹ́ẹ̀tì yín ẹ tètè máa múra lọ báyìí torí wípé jíjẹ mímu bàbá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ náà ni oúnjẹ ó ṣe máa tán àwa tá a bá lè tèlé bẹ́ẹ̀ kódà oúnjẹ tá a jẹ kò ní lẹ́lẹ́gbẹ́ àwa tá a bá dẹ̀ ra tíkẹ́ẹ̀tì wa ẹ jẹ́ ká lọ sí ẹnu ọ̀nà àmọ́ tá a bá débẹ̀ ẹnu ọ̀nà tá a bá dẹ́nu ọ̀nà £30 ní o torí ẹ̀la ìsọ̀bí káwọn èèyàn ti ra tíkẹ́ẹ̀tì wọn ọlọ́wọ̀n ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ ṣeun ìyá mi Mr. Becky wọ́n ní Merry Christmas to all cast and crew ìbílẹ̀ rédíò tiwantiwa ẹ ṣé gan ni àdúpẹ́ ẹ̀kú ìfẹ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi mo lérò pé díẹ̀ náà tá a rí mú nínú nǹkan tí wọ́n sọ yìí pé ìsáyàdà bóyá wọ́n relocate ní tàbí kí wọ́n kún fún àdúrà dáadáa gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó Mr. Becky tí wọ́n sọ tó ẹ̀yin tẹ́ bá dẹ̀ sì ní àmọ̀ràn náà tẹ́ fẹ́ sọ fún wa fún arábìnrin yìí ẹ̀yin náà ẹ lè bá wa fi àtẹ̀jíṣẹ́ ẹ lè bá wa fi ránṣẹ́ sí wọn fún nǹkan tẹ́yin náà bá fẹ́ gbà wọ́n nímọ̀ràn lórí ẹ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́. Kábíyèsí kábíyèsí ẹ àpọ̀pẹ́ fún tí ó bá tó bá wà lọ́wọ́ ta àdúpẹ́ Olúwa. ẹ ṣé wa Ọmọ́wùmí Abigail Mustapha ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbà yìí dá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò káfi tiwa káfi gbé sí yín lárugẹ kábàá yín polówó ọjà yín kí gbogbo ayé ó gbọ́ kó wọn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń ṣe lọ́dọ̀ yín ẹ lè pè wá lórí studio number wa 07459 353799 fún gbogbo ìpolówó ọjà yín ní Nàìjíríà níbikíbi tí ẹ bá wà àbá yín polówó ẹ̀ tí gbogbo ayé ó gbọ́ fún gbogbo èèyàn nílé ìjọsìn ni tẹ́ fẹ́ ṣèkéde ni bóyá ìsọjí lẹ fẹ́ ṣe ni ìkórè ní àjọ̀dún gbogbo tẹ́ bá fẹ́ ṣe lásàlátù yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò káfi tiwa káfi gbé ti yín lárugẹ kábà yín polówó ọjà yín gbogbo ẹ̀yin tẹ́ ń tajà nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòkòwò nínú ilé gbogbo wa pátápátá ẹ jẹ́ káwa náà polówó ọjà kí gbogbo ayé mọ̀ tá ń tà àti tí à ń gbé ṣe
gbogbo apáta náà láàárẹ̀ rí ọjà jẹ lágbára ṣe wà wọ́n nílé iṣẹ́ ńláńlá ilé iṣẹ́ kéékèèké ẹ jẹ́ káwa náà rí ká polówó ọjà wa ọlọ́run ọba yóò jẹ́ kí ọjà wa kó lòkè 2019 àrìtàjì ṣe lágbára ọlọ́run bákan náà ilé iṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún 2019 ni ẹ fẹ́ ṣọjọ́ ọ̀bí ẹ fẹ́ ṣègbéyàwó ẹ fẹ́ ṣèkómọjáde ní àjọ̀dún ẹgbẹ́ lẹ fẹ́ ṣe ní 2019 ẹ tètè pé ilé iṣẹ́ wa Authentic Entertainment Organization fún gbogbo ìnáwó tẹ́ ṣe kẹ́ ẹ tètè búùkù event yín pẹ̀lú wa event planner lẹ́fẹ́ ni alága àjókòó lẹ́fẹ́ abẹ́fẹ́ children entertainer ẹ kàn sí wa nílé iṣẹ́ wa káfi tiwa káfi gbé tiyín lárugẹ ẹ bá wa dòwò pọ̀ ẹ rí wípé ọlọ́wọ̀n bá ó gbà fún wa ni níbi kí adarí ayẹyẹ níbi ká ṣe àkójọpọ̀ ìnáwó ká ṣe ayẹyẹ ká kójọpọ̀ kó dùn kó lárinrin ilé iṣẹ́ wa Authentic Entertainment Organization lábẹ́ ìyá àbàdàn yín Authentic náà ni ẹ̀yin pè mí Olúniwá Àìṣà Mọ̀fọ́lọ́kọ gbogbo àwọn èèyàn tí mo ti bá ṣiṣẹ́ gbogbo wọn náà ni wọ́n mọ̀ ẹ̀yin náà pè mí lónìí fún gbogbo ayẹyẹ yín fún MC ní alága ìjókòó ní event planner ní ẹ fẹ́ olórin fún church yín abẹ́ ẹ fẹ́ olórin fún party yín fún 2019 ẹ̀yin ṣáà ti pè wá lórí 079 080 25944 079 080 25944 tàbí kẹ́ fọ́lọ̀ wa lórí péèjì wa lórí Facebook péèjì wa 07 lórí péèjì wa Authentic Entertainment Organization ẹ fọ́lọ̀ wa lórí ẹ láìkì péèjì wa ẹ sì máa rí àwọn iṣẹ́ tá a ti ń ṣe ẹ máa rí wọn bẹ̀ lọ́lọ́kan òjọ̀kan lórí péèjì wa Authentic Entertainment Organization ẹ fọ́lọ̀ wa ń bẹ̀ fún gbogbo ìnáwó yìí ní 2019 ẹ bá wa dòwò pọ̀ ọlọ́run ọba mi yóò ṣe gbogbo wa níre a máa rí ohun ayọ̀ a máa rí ké síra wa lágbára ọlọ́run bẹ́ẹ̀ bá wojú aago yìí aago 9 náà ló kù ìṣẹ́jú méje tó kù yìí tàbá rẹni tó fẹ́ kí àwọn èèyàn wọn fún ti ọdún ẹ ṣe wọn láyé kan ànífowóṣẹṣẹ Samuel Adeleke ṣe mo kí gbogbo yín pátá Merry Christmas to you all and Happy New Year in advance gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kí àwọn èèyàn yín láàárín ìṣẹ́jú 5 yìí máa fi sílẹ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kí àwọn èèyàn yín láti kí wọn lórí ètò kí abayín kí wọn fún ti ọdún Kérésìmesì ẹ lè pè wọlé tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ màá bá yín kà á láti kí àwọn èèyàn yín tẹ́ fẹ́ kí fún ti ọdún tuntun àti ọdún Kérésì èyí tí àwọn ọ̀nà ẹ̀ lóyìn àmọ́ àmọ́ fi orin ọlọ́kan jọ̀kan láàrin ìṣẹ́jú 5 á fi dára wa lára yá ká tó mọ̀ lọ lórí ètò fún tòní. Nkọlu kẹ́kẹ́, bí o bá sì jọba, tọ́ba ni ìjọba. Bí o bá sì jọba, ṣé ní ká pẹ̀lú rẹ̀? Bí o bá sì jọba, tọ́ba. Bí o bá sì jọba. Ẹ má bínú sí wa wípé abala àṣà wa àní lè mú wá lónìí. Ẹ má bínú sí wa abala àṣà wa àní lè mú wá lónìí. Ọmọkùnrin rẹ̀ lọ́dẹ̀dẹ̀ báwọn lọ́dún orí. Ọmọkùnrin rẹ̀ lọ́dẹ̀dẹ̀ báwọn lọ́dún orí. Oṣù pàtí wọlé ẹ̀sọ́ fúnra ọwọ́ wá. Kọ́kọ́ ní balẹ̀ tó kábíyèsí tó ṣùgbọ́n. Orédèdè rí ọ̀wọ̀ wọlé lálẹ́ tó ṣùgbọ́n. Kọ́kọ́ ní balẹ̀ tó kábíyèsí tó ṣùgbọ́n. Orédèdè rí ọ̀wọ̀ wọlé lálẹ́ tó ṣùgbọ́n. Sọ̀kọ́ mi sí kiri tán. Ọmọkùnrin rẹ̀ lọ́dẹ̀dẹ̀ báwọn lọ́dún orí. Oṣù àti wọlé dé ẹ̀fọ́ múra wọn wá kókó nígbà lọ sí kábíyèsí oṣù ká orédèdè ìràwọ̀ gbọdọ̀ mọ́lẹ́ lóṣù ká kókó nígbà lọ sí. ẹ ṣé bàbá mi Kúmúyì mo kí yín o àpò ọdún àkú ìyèdún ẹ̀mí gbogbo wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé nínú ọlálà àti àlàáfíà àìkú ti ṣe baálé ọ̀rọ̀ Merry Christmas to you sir ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ ṣé mo dúpẹ́ a ní ìṣẹ́jú díẹ̀ sí lórí ètò ká ń tó máa lọ fún tòní àní bí ìṣẹ́jú bíi 3 sí àmọ́ kí n tó máa lọ ẹ máa fòun ọlọ́kàndọ̀kan ìfigbádùn ẹ̀mí yín ná ká tó kúrò lórí ètò fún tòní. àmọ̀ kàmísà àti mọ̀ kàmísà wàkàlọ́ lọ́rùn kọ̀wéyà láti sá wàkàlọ́ lọ́rùn kọ̀wéyà láti sá àmọ̀ kàmísà àti mọ̀ kàmísà. Wakana lahu kawiya aziza wakana lahu kawiya aziza. Ìdùnnú ti dé ẹ̀yin onímọ̀ ayọ̀ onígbàgbọ́ ayọ̀ ẹ̀mí ayọ̀ ẹ̀mí ayọ̀
àlà àlà yá ṣe àlà àbájá ti jáde. ibikíbi táyìn náà bá wà jẹ́ kí inú yín ó máa dùn kí gbogbo ẹ̀ ó máa rọ́ọ̀sì lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ń ọdún ayọ̀ náà láṣẹ ọdún ìdùnnú ọdún owó. gbogbo ọmọ nàìjíríà pátápátá aláàbíyà ti dé ẹni tí kò ti dé o ẹ̀mí ayọ̀ ẹ̀mí àjò àlà àlà yá ṣe àlà àbájá ti jáde. gbogbo ẹni bá ti ní ìgbàgbọ́ ọdún ayọ̀ náà lọ́dún tá a máa ṣe yìí ọdún owó ọdún ọmọ ọdún àìkú ti ṣe baálé ọ̀rọ̀ mo rí sísà mi ọlápẹ́jú àgùnbíàdé ìyá mi mo kì í ẹkùjọ́ méjì ẹkùjọ́ mẹ́ta àwọn tèmi nìyẹn ní iléeṣẹ́ wa òkè lọ́hùn lọ́dọ̀ ọ̀gá wa godfather lọ́hùn mo kì í ọlápẹ́jú àgùnbíàdé tẹ́ bá ń gbọ́ let's talk about it látọ̀rọ̀ náà ló ti máa wá gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ọ̀dọ̀ ọ̀gá mi lọ́hùn mo kí gbogbo ipò ẹ̀ṣẹ́ o ìyá mi ọlápẹ́jú àgùnbíàdé mo kì í merry christmas to you agbára ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlókè pẹ̀ iléeṣẹ́ Ìgìdì TV mo rí yín lórí ètò ẹ̀ṣẹ́ gan ni mo rí gbogbo yín pátá ọdún ayọ̀ ládùn la máa ṣe ọdún ayàbò fún gbogbo wa. ilé ń bọ̀ bẹ́ni tí o ní ọ̀nà ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ni tí o ní o. gbogbo nǹkan bá ń pẹ́ aláìní ló. ìwọ wo mi ọmọ bá márùn kó tọrọ. dáadáa sùn sáláìní owó tiẹ̀. ẹ ṣe màmá mi nínú Olúwa my mommy my mother in the Lord mother doctor prophetess. Màmá mi Núnáyán wọ́n ní sísí greetings to you my family and prophetess ẹ ṣé gan ni ìyá mi wọ́n láwọn kí gbogbo àwọn ẹbí ará olólùfẹ́ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá gbogbo wọn náà ni wọ́n kí o tẹ́ bá gbọ́ láti ọ̀dọ̀ màmá mi reverend doctor prophetess mọ̀dà Núnáyán náà ni wọ́n kí gbogbo àwọn èèyàn wọ́n sì tún kí àwa náà nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbí wípé àkú ọdún o àkú ìyèdún ẹ̀mí gbogbo wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. wọ́n lọ́lọ́ ìdájú ìjọba jùlọ wọ́n ní jọ̀lẹ̀ ìpàdé èbújì. bẹ́ẹ̀ ni mo kí bàbá mi aláṣẹ iléeṣẹ́ Ìgìdì TV mo kí yín bàbá mi àkú ọdún ẹ̀mí wo ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ọdún 2019 yóò sàn wá sówó sọmọ ṣáìbì ti ṣe baálé ọ̀rọ̀ lágbára Ọlọ́run àárí tiwa ṣe àpèjú ṣàmọ́dún lágbára Ìdùmarè. ọdún náà ni yóò máa fò kí kíkọ́lá. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n máa múra díẹ̀díẹ̀ láti máa kásẹ̀ ètò tòní ńlẹ̀ mo sọ fún yín pákànṣe ètò náà lélẹ́yìí láti fi kíra kú ọdún tá a sì gbé àwọn nǹkan méjì mẹ́ta tá a gbé yẹ̀wò lórí ètò ọ̀rọ̀ ìṣítìwọ̀ ẹ má jẹ́ ká gbàgbé ẹ má jà wọ àgọ́ aláàgọ́ sáré ọdún tuntun là ń wọnú ẹ̀ lọ yìí ẹ jẹ́ ká ṣe bá àtìmọ̀lẹ́wà ṣàpọ́n gbogbo tá a ṣe lọ́dún yìí tí ò pé wá 2019 rẹ̀ ẹ jẹ́ ṣàtúnṣe ẹ má jà wọ àgọ́ aláàgọ́ sáré o lágbájá kọ́lé rẹ̀ ó lárinrin ọlọ́run ọba ọmọ tó tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́run ọba yóò gbàdúrà wa lágbára Ṣèdùmàrè ọ̀rọ̀ arábìnrin tí mo sì gbé wáyé náà bẹ́ẹ̀ bá padà gbọ́ àmọ̀ràn sẹ́yìn náà bá ní fún ẹ bá ń fi sí abẹ́ ẹ̀ á máa kà á wọ́n sì máa ṣàlàyé fún wọn ẹ ṣe ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá mi tukọ̀ ètò tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo yín tí ẹ bá ń dẹ́nà ìṣèwé kú àbínú ọ̀hún ní ká jẹran pẹ́ lẹ́nu òfòrùn fún náà ní ọ̀jẹ́ ètò tòní ìlọ síbi kùnkùndùn náà àtúnfẹ́nu ẹ̀ sọlẹ̀ bí ìgbà tọkọ̀ bá fẹnu sọlẹ̀ sébùté àtúnfẹ́tò tòní àfi hábì kan lónìí fún tòní agbára Ọlọ́run gbọ́ bá tún dijọ́ mẹ́jọ àtúnpàdé láyọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè mo kí gbogbo wa mo fàsìkò sọ fún gbogbo wa wípé ọdún ayọ̀ láṣẹ o kérésì ọdún olówó ọdún ọlọ́mọ ọdún aláyọ̀ ọdún ìgbéga ọdún olówó Èdùmàrè yóò jẹ́ kí gbogbo wa káṣọ ọ̀pọ̀ ẹ̀ láyé lágbára ṣe Èdùmàrè ẹ ṣeun ṣe mo dúpẹ́ ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di kò nílé tẹ̀ náwó sí lágbára ṣe Èdùmàrè ilé òní lé wa bẹ́ẹ̀ lọ́nà òní nà wá wọn bá tó kù tọ́dún ìfi parí wọn ní fi wá palẹ̀ ọdún yìí mọ́ láyọ̀ àtàláfíà náà láfi wọnú ọdún tuntun pẹ̀lú àṣẹ Èdùmàrè wọ́n àwọn tí ń bẹ lókè akété àìsàn Ọlọ́run ọba yóò bá wa wò wọ́n sàn àwọn tí ń wojú Ọlọ́run fún nǹkan kan kejì Ọlọ́run ọba yóò fi lé gbogbo wa lọ́wọ́ àṣeyè báyìí lálákànṣepọ̀ àṣeyè láṣẹ o àníbalaye fọwọ́ tí orí wa ò ní burú bẹ́ẹ̀ lórí wa ò ní dàrú ṣẹ́kẹ́ṣẹkẹ́ ayé wọn ní fi dè wá mọ́lẹ̀ o lágbára ṣe Èdùmàrè èmi náà rẹ̀ mọ́ ń lọ lónìí nù wọn nílò ọ̀dọ̀ ẹja tó lọ tí ọ̀dálẹ̀ omi wọn nílò ọlọ́kọ̀ọ̀kan tó lọ tí ọ̀dálẹ̀ odò èmi náà ní mọ̀wọ́ iná ní mọ̀ bá torí
pé ọ̀bẹ báyìí náà ní bẹ́ṣu àtẹrẹsẹ̀ báyìí náà ní bẹ̀ náà àjọmọ́ ọlọ́dúnmọ́dún ni èmi yín náà lájọ lólẹ̀ gbó kùsàkùsà pẹ̀lú àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ń gbọ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rẹ̀ wọ́n náà lólì present àyín rẹ̀ á sọ̀rọ̀ tẹ́fẹ́ tí mo ràn yájú ọmọ yín rẹ̀ ti pàṣíwájú bàbá ajímọ̀sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK àjọ kí àdé èlé mi jẹ́ èmi lọ́mọ àgọ́bẹ̀lẹ̀ ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gúnlẹ́sẹ̀ yín ọ̀bọ̀kàrẹ́ yín fúnfọ́ kábàárà mi nìjọ́jọ́ èmi lọ́mọ sápàlẹ̀ ìpèsè ọmọ ọkọ̀ yá ayò ọmọkùn tó fi torí ọmọkùn tó fi tìrùtìrù ọmọkùn tó fi ti gbogbo àti gbogbo lókè Ìbàdàn ní Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí lọ́mọ Ìbàdàn tí ọ̀làbùlà tí ò ní míìsì nílé bàbá mi kọ́lọ́wọ́n ọba mi kó sọ́pàdé wa díjọ́ mẹ́jọ láyọ̀ àtàláfíà ọdún ayọ̀ láṣẹ o ẹ dákun ẹ̀já aṣọ́dún jẹ́jẹ́ o ẹ má jà fagídí ṣe o kọ̀gbá gidi kọ̀gbá wàhálà ẹ má jà báyàn jà bá a bá lọ bí wọ́n ti pè wá fún ọdún ẹ̀já rárá jẹun níwọ̀nba ẹ má jà jàjẹ́ ẹ má jà màmú para bá a bá ti mutí ẹ má jà wakọ̀ bàbá wakọ̀ ẹ má jà mutí o ẹjá aṣọ gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdún ayọ̀ láṣẹ o ọdún òyàbò fún gbogbo wa lágbára Ọlọ́run ẹ dákun bẹ́ẹ̀ bá rèṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́gùn ojú ẹ má fọ mú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yàsíkò ilé kó wa gbogbo wa lágbára ṣe Èdùmàrè títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká pàdé níre o ká má dòdòdì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dàbọ̀ náà. Adédèjì láwọn ní ilé ẹ̀rọ. Ilé ò máa ní ilé ẹ̀rọ sọ́dẹ̀dẹ̀ o, ọ̀dẹ̀dẹ̀ ò ní ilé ẹ̀rọ sí yàrá. Ilé ò ní ilé ẹ̀rọ sọ́dẹ̀dẹ̀ o. Èyí ọlọ́wọ́ máa ṣe é kò ní bàjẹ́.